الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال شيخ الإسلام أبو العباس أحمد ابن تيمية رحمه الله وقوله ما اتخذ الله من ولد وما كان معه من إله إذا لذهب كل إله بما خلق ولعلى بعضهم على بعض سبحان الله عما يصفون. أرجو فلان الله سبحانه وتعالى أتركات كفانا بوا محمد صلى الله عليه وسلم أني تسواجو لوري علي لوري نينو ترى أفاوى أناني شيخ الإسلام أحمد ابن تيمية رحمه الله تيمسي العقيدة الواسطية afáfin lè fún wa nínú àwọn ìròyìn tọ́lọ́ba Allah subhanahu wa ta'ala tí ó gbádànù kúrò ní ara rẹ̀ tí a kì fi ròyìn Ọlọ́run òun náà ni ìròyìn ọmọ níní àbí ọmọ bíbí. ó ní ma takhadha Allahu min waladin Allah Allah subhanahu wa ta'ala mattakhadha Allah kò sí fún Ọlọ́run ilé nínú àwọn àyá al-Qur'an al-Karim tí ó fẹ́ni rẹ̀ pọ́lọ́ bá Allah subhanahu wa ta'ala ọba tí ó bímọ bẹ́ẹ̀ sì ni kò gbọ́mọ tọ́ bẹ́ẹ̀ sì ni kò gbọ́mọ wò ọba tí ó adopt ọmọ ni ìròyìn ìlọ́mọ ìbímọ ìgbọ́mọtọ́ ìgbọ́mọwò nínú ìròyìn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni kìí ṣe nínú ìròyìn tí ń bẹ fún ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala. ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ni mattakhadha Allahu min waladin ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala òun ò ní min waladin nínú ọmọ. al-ittikhad ìní gbólóhùn ittikhad níbí báyìí kò túmọ̀ sí gbólóhùn ìbímọ torí pé kìí ṣe gbogbo ẹni tó lọ́mọ òun ló bímọ ṣùgbọ́n gbogbo ẹni tó bá bímọ òun ló lọ́mọ. àtàbá ní kíyàn adopt ọmọ ọ̀nà kan ní nínú ọ̀nà tí yẹn mọ́ gbà ní ọmọ bó jẹ́ jásí pé nínú òfin ẹ̀sìn Islam ọlọ́ba Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ó kọ́ wáyé pé àwọn ọmọ tí a bá gbà tọ́ tá a gbà wò yálà nínú àwọn olùkọ́tọ́ òun ni àwọn ọmọ tí wọ́n rí lábẹ́ bíríìjì lábẹ́ mọ́tò tí ò níyà tí ò ní bàbá àbí nínú àwọn ọmọ tó dá sí pétọ̀ ó lóbi ó ní bàbá ó ní ìyá tá a sì mọ̀ wọ́n ṣùgbọ́n ní ká wá gbọ́dọ̀ wá àbọ̀mọ́ tá a ti pétọ̀ irú ọmọ yìí bàbá ló lọ ìyá ń bẹ àbí ìyá ló lọ bàbá ń bẹ lọ́nà kan àbí kejì ọmọ yìí wà lọ́dọ̀ wa ẹ̀rí òfin Islam ṣe ní ìwọ̀ fún wa ká máa fi àwọn ọmọ yìí ká máa pe àpèmọ́ra wọn mọ́ ká pè wọ́n mọ́ra wa pàápàá jùlọ àtàbánì tá à ń pè ní adoption
ọlọ́run bá ní ud'uuhum bi asma'i abaihim huwa aqsatu inda Allah. ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ní ẹ pè wọ́n ìyẹn ní àwọn ọmọ tẹ adopt, àwọn ọmọ tí ò lóbi tẹ gbà sọ́wọ́, ọlọ́run ní ẹ pè wọ́n pẹ̀lú orúkọ àwọn bàbá wọn. tábà mọ̀ ọ́n kọ́ ọlọ́run ní ẹrú gẹ́gẹ́ bí àwọn ọmọ ya ilẹ̀ Islam, ṣùgbọ́n wọ́n yé ṣe ọmọ wa. so al-ittikhadh aw ittikhadh al-walad, ìní ọmọ a máa wáyé lórí ìrànràn pé ká gbọmọtọ́, ọmọ yín tẹ́ gbà tọ́, ọmọ yín tẹ́ gbà wò. bí yẹn bá bímọ, ẹni tó bímọ wọn ló lọ́mọ. sọlọ́ọ̀ bá Allah subhanahu wa ta'ala nígbà míì nínú àwọn ayé al-Qur'an al-Karim, ittikhadh gangan al-ittikhadh aw ittikhadh al-awlad, ìní ọmọ ọlọ́mọ gbádànù, nígbòmíì agbádànù ìbímọ, nígbòmíì agbádànù ìjẹ́ bàbá ìjẹ́ òbí fún ọmọ. àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí sì nìyí, òun ni àwọn ọ̀nà tí a máa ń gbà fi ọmọ tì sí ni. bí àpẹẹrẹ ẹni tó bímọ yóò mọ jẹ́ bàbá, yóò mọ jẹ́ wálídù, ọmọ tán bí yóò mọ jẹ́ mọ̀lúd àbí wálẹ̀d, bàbá ọmọ. àbí nígbà míì ókè àti ọlọ́run ti kárára ká bímọ, ọmọ mọ̀lẹ́bí àbọ̀mọ kan àgbàtọ́, wọ́n máa ní ọmọ yín, a sì mọ̀ pé àkọlà nílò tọ́, ṣùgbọ́n mọ̀ lọ́mọ yín kò sí mímọ́. so àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí ọlọ́run Allah subhanahu wa ta'ala ó ṣe náfíyù rẹ̀, ó gbá dànù kúrò lára rẹ̀. ọlọ́ni mattakhadha Allahu min waladin, ọlọ́run Allah subhanahu wa ta'ala òun ò ní o min waladin, ìta lè pè ní ọmọ, yálà ọkùnrin abóbìnrin, ìbejì abẹ́yẹ ọ̀kan mẹ́ta, gbogbo tán pè ní ọmọ ọlọ́run ní kò sí fún ọlọ́run Allah subhanahu wa ta'ala. àpẹẹrẹ irú àyà yìí ọlọ́run bá mú wá ní ìgbẹ̀yìn suratul Isra. ọlọ́run ní wa qul alhamdulillahi alladhi lam yattakhidh walada. ọlọ́run wa Muhammad sallallahu alayhi wa sallam wa qul máa sọ ọmọ kéde lillahi alhamdu, wa qul alhamdu máa sọ pé ọpẹ́ o lillahi tọ́lọ́ba Allah subhanahu wa ta'ala nìkan ni. alladhi ọba tó dá sí wípé lam yattakhidh walada, lam yattakhidh walada, ọba tí kò ní ọmọ. irú níní wo ni? bẹ́ẹ̀ níní àgbàtọ́. ẹ̀rí tó bá sọ pé wọ́n sọ pé kírísítẹ́nì ni ẹ́, child of God, ọmọ Ọlọ́run ni ẹ́, àní àfà ẹ̀ lè understand ni. kì í ṣe pọ́lọ́run gangan ló bí mi gẹ́gẹ́ bí biological father, ṣùgbọ́n ọmọ Ọlọ́run náà ni mí. kí náà fi nílẹ̀ yìí al-ittikhaz ṣàgbọ́yé. wọn ò ní sọ pé bẹ́ẹ̀ pé Ọlọ́run ni bàbá àwọn tó fẹ́ ìyá àwọn tó ṣe marriage, wọn ò ní sọ bẹ́ẹ̀. wọ́n á ní ṣùgbọ́n ọmọ Ọlọ́run làwọn. eléyìí náà pè ní al-ittikhaz. Ọlọ́run wa qul alhamdu, Ọlọ́run wa Muhammad sallam máa kéde ìpè ọpẹ́ gbogbo tẹ́yìn kò sí fẹ́ni kankan àfọlọ́wọ́ bá Allah alladhi lam yattakhidh walada, ọba tí a yẹ fọmọ́ tì sí lọ́dọ̀. wa lam yakun lahu sharikun fil mulk, ọba tí kò ní ìbákẹ́gbẹ́, olùbáṣe nfanfa, aláfijọ́ aláfiwé níbi ọlá rẹ̀ níbi ipò rẹ̀. so àyà yìí irú rẹ̀ òun náà ni àtọ́lọ́ sọ fún ọ yìí pé mattakhadha Allahu min waladin, ọlọ́run náà bá òun ò ní ọmọ o, kò ní ọmọ o. lùdá sí pé tọ́lá máa sọ pé òun ò ní ọmọ, ó gbá kúrò fún ara rẹ̀ àfijọ́ tọrọ ọmọ èdè ènìyàn máa ń lọ́mọ, ọlọ́run bá lóun ò lọ́mọ, àwọn ọmọ èdè ènìyàn máa ń lọ́mọ, ọlọ́run bá lóun ò bímọ, ọmọ èdè ènìyàn máa bímọ. ẹ̀rí ọlọ́run ní wàhálà lè mọ̀, ọlọ́run ní àwọn almurdiat, ẹ̀rí
ọlọ́ni wàlúwàlídàt ní Al-Qur'an Al-Karim sọ́dọ̀ Baqara ọlọ́ni wàlúwàlídàt ọlọ́ni ẹ̀rẹ́ àwọn ìyá tí wọ́n bímọ yurdi'na awladahunna hawlayni kamilayn kí wọ́n tọ́ ọmọ wọn fódìdí ọdún méjì liman arada yutimma ar-rida'a fẹ́nfẹ́ni tó bá fẹ́ pè nínú wọn ṣùgbọ́n wa 'ala al-mawlud ṣùgbọ́n ni tí wọ́n bímọ fún rizquhunna wa kiswatuhunna bil ma'ruf jíjẹ mímu ọmọ yìí ó dọ̀rùn wọn aṣọ wọn ó dọ̀rùn wọn ẹ̀tọ́ wọn ni kí wọ́n ṣe àwọn tá ní bàbá. So alwalidat ó ní àwọn ìyá, almawlud lahu ó ní àwọn bàbá. So ìròyìn yìí ìròyìn kan ni tó dá sí pé ìròyìn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni ká lọ́mọ ká bímọ ká gbọmọtọ́ ká gbọmọ wò ìròyìn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni. Ṣùgbọ́n nípa pípé tọlọ́hun ìlọ́mọ ìgbọmọtọ́ ìgbọmọwò ìbímọ kò sí fọ́lọ́hun. Eléyìí ni tá à ń pè ní sífàtú as-samadaniya as-samad. Ọlọ́run kul huwa Allahu ahad. Ọlọ́run wa Muhammad sallallahu alaihi wasallam kéde pé wọn lọ́wọ́ bá Allah ọba tíjọsìn tọ́ sí lódodo ahad ọ̀kan ṣoṣo ni. Allahu samad ọba tó dá sí pé ìròyìn sọmdaniya as-samad as-samadu òun lẹ́yìn tó dá sí pé kò ní bùkátà rárá ìyẹn nìkan wá kọ́ àwọn èèyàn wá lè ṣe àfikán gbé bùkátà wọn bá ẹwọ méjèèjì kò ní bùkátà rárá. Bákan náà àwọn nǹkan ẹlẹ́mìí nǹkan yòókù kò lè ṣe àfikán gbé tiwọn wá bá. Kò sí kan nínú méjèèjì táàfin ìròyìn ọmọ ẹ̀dẹ́ ènìyàn àná ẹnìkan ní ẹgbẹ́ ṣeré mi yóò èmi ò ní bùkátà o rárá yóò tó bá lóun ò ní bùkátà ẹ̀rí nọ̀ọ̀í kò ní bùkátà kan yóò ní bùkátà kan. Sọ́mọ èdè ènìyàn àgbọ̀dọ̀ mọ́ ní bùkátà owó níní ọlọ́run bò ṣe bùkátà fẹ́ lómi ndọ́lọ́run bá fún lówó dé. Àlàáfíà ọlọ́run bò ṣe bùkátà fẹ́ lómi ọlọ́run fún lálàáfíà. Ẹlòmíì bóyá iṣẹ́ ẹlòmíì bóyá kò sí ọmọ èdè ènìyàn á ní bùkátà. Bí dá sí pé ìròyìn ká ní bùkátà ìròyìn ọmọ èdè ènìyàn ni. Nam ká gbé bùkátà wá bá wa kìí ṣe ìròyìn ọmọ èdè ènìyàn. Ẹ̀rí tó bá jẹ́ ìjà sí pé lóòótọ́ ọmọ èdè ènìyàn a ní bùkátà tá a gbọ́ lórí àwọn èèyàn kan eléyìí wọ́n máa pè ní sífàtún muqayyada ìròyìn apá kan ni. Bí àpẹẹrẹ nísìn òdélé gbàtọ̀ wà tó ń bọ̀ lọ́nà ó ti ra gbogbo ẹ̀ dání bisikíìtì gálà ó ti ra gbogbo ẹ̀ àwọn ọmọ rẹ̀ mẹ́rin ni wọ́n gbàtọ̀ délé àwọn ọmọ níbọ̀ yìí máa ní àáfà oyoyo àáfà oyoyo ó dẹ̀ ti kakuléètì ọmọ mẹ́rin gálà mẹ́rin bisikíìtì mẹ́rin àwọn oyoyo 20 ni wọ́n àbí méjìlá àbí mẹ́wàá thank you wọ́n dẹ̀ ra gbé báàgì wọlé kò sí tó rò mẹ́jọ pé bùkátà àti tiwọn kò kẹ́ tá a bá fún wọn àlẹ́ṣẹ̀ ṣùgbọ́n tá a bá fún wọn àṣemùrúwà àṣẹ tó dáa tá a bá fún wọn àlẹ́ṣẹ̀ torí pé bùkátà àwọn ò sí lọ́rùn wa ṣùgbọ́n àwọn ọmọ wa ti tiwọn gangan bùkátà àwọn wà lọ́rùn tòun ti bẹ́ẹ̀ náà tó ti pé bùkátà àwọn bẹ lọ́rùn wa nìyí a lè gbọ́ tán kódà a lè gbọ́ ìdá kan nínú ìdá mẹ́wàá bùkátà àwọn ọmọ wa tó máa ní ká mọ́ bí wá àwa náà nìyí àwa náà mọ̀ pa àlè gbọ́ wọ́n ní owó bá mi yóò kí ni 50 naira láàárọ̀ 50 naira lọ́sàn 50 naira lálẹ́ kí ló ń ṣe ọ́ lọ́mú mi sí i ojú sùn wa náà nìyẹn. So sífà yìí sífàtún muqayyada ni tábàlà ń gbọ́ bùkátà à ń gbọ́ dé lẹ́vù kan dé lẹ́vù kápọ̀ ọmọ ẹ̀jẹ̀ ènìyàn kódà bó ṣe wọlé kíyàn lówó tó bó
ṣe yẹ kí yàn lówó tó padà yẹn gbé bùkátà yẹn wá bá mi irọ́ ni wàláyé ọlọ́wọ́ bó ṣe bẹ́ẹ̀ bìsíye torí pé asọ̀mdàníyà arrahmaniya ìròyìn kan tó wà fọlọ́wọ́ bá nìkan ni sifatun muqayyadatun lillahi subhanahu wa ta'ala. So kò sí ó tọ̀hún láyé yìí tó dá sí wípé a wá ríra rẹ̀ lẹ́yìn tó dá sí pé kò ní bùkátà bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn wọ́n máa ń wá gbé bùkátà tí wọ́n wá bá kò pọ́síbù kódà kò tí ẹ rọrùn fún mẹ́ẹ̀dẹ́ nìyẹn afọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá kò ní bùkátà bẹ́ẹ̀ sì lọ́mọ ẹ̀dẹ́ nìyẹn ẹ̀dá ò lè live àfi pẹ̀lú kọ́lọ́ọ̀ kó bá wọn gbọ́ bùkátà wọn. So ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala kò wá tọ́ sí láti wá lọ́mọ kò tọ́ sí láti gbọmọtọ́ ọlọ́ni matakhadallahu min waladin ọlọ́run ọlọ́ọ̀bá ẹgbọ́ o ọlọ́ọ̀bá ò ní ọmọ o torí pé ìní ọmọ bùkátà ni ìní ọmọ pípé ọmọ èdè ènìyàn ni ìní ọmọ àǹfààní ni ọlọ́ọ̀bá ò ní bùkátà ẹ̀rí ọlọ́ọ̀bá ti pé gbogbo rẹ̀ ọlọ́ọ̀bá pátápátá ló pé bẹ́ẹ̀ sì ni ọlọ́ọ̀bá sì nìyí ọba tó dá dúró ni ọba ọlọ́rọ̀ ni ọmọ ìdí náà wọ́n pẹ́ láti jẹ́ tàti wá fẹ́yàwó ó ti lé 20 years nísìnyí ọlọ́run kò tí gbàdúrà wa ìròyìn abúgbù jẹ́kù ní fọ́mọ̀ ẹ̀dẹ́ ènìyàn ọlọ́run níyàwó dé pé yóò lọ́mọ. ìbídá sí pé àyà yìí rọ́dùn ala ba'd an-nasara ọlọ́run fi ṣe ẹ̀rí ìtakò lórí àwọn apá kan nasara alladhina yaquluna àwọn tí wọ́n sọ pé inna Allaha ittakhadha waladan ọlọ́run ọba lọ́mọ ọlọ́run ni wa qalu ittakhadha Allahu walada ọlọ́run ni wọ́n sọ pé ọlọ́run ọba lọ́mọ subhana mímọ́ fún ọlọ́run ọba kúrò níbi ìròyìn aburú tó fi ti sọ ọlọ́run ọba yìí ìbílẹ̀ sí pé ẹ̀rí tún lélẹ́yìí wípé gbogbo ẹni tá a bá sọ pé lọ́mọ ọmọ ó jọ bàbá ó jọ ọmọ wọ́n lè mọ́ jọra wọn ní àwọ̀ wọ́n lè mọ́ jọra wọn ní gíga àti ní kúkúrú ṣùgbọ́n kankan gbọ́dọ̀ pa wọ́n papọ̀ èyí lè láwọn pè ní wájú shabahi àfijọ́ gbọ́dọ̀ wà tabarẹ́ yẹn nísìn tó fa ẹran mẹ́ẹ̀dẹ́ rà mo ti lélẹ́yìí bá a ṣe bìrì náà nù àkọ́bí mi nìyí àrípa àwọn ọmọ pẹ́ nìyí ń sọ̀sọ̀kúsọ̀ torí pé kò síwájú shabahi mẹ́ bó bá tẹ̀ lójú méjì tó náà lójú méjì tó mú méjì ìwọ níwò òun níwò òun lápá ìwọ lápá méje ẹsẹ̀ méjì òun lẹ́sẹ̀ mẹ́rin kò jọra wọn ntí bẹ́ẹ̀ náà lẹ́ran òní sọ wípé èèyàn ni ọmọ òun ṣùgbọ́n ọmọ èdè èèyàn ni ó bí èèyàn ẹran ni ó bẹ̀ràn àlùjọ ni ó bí àlùjọ̀nú tó bá dá sí pé a bá fẹ́ sọ pé tọ́ ọlọ́run tá a bá nípa ọlọ́run ọba ní ọmọ irú ọmọ ọlọ́run kò gbọdọ̀ níròyìn ọmọ ẹ̀dẹ́ ènìyàn á níròyìn ta ni ìròyìn bàbá rẹ̀ torí pé ọlọ́run bá ní aslu ọmọ ní fari'u àwọn bá ṣe wà yìí fari'u ni wá bàbá wa aslu ni wá kódà nígbà míì aslu àti fari'u gan máa ń ṣe pẹ́kí tẹ́ bá ti rí lẹ́gbẹ́jẹ́ báyìí káyì bàbá rẹ̀ ni ẹ̀rọ bó pọ̀ lẹ́nu báyìí ni èyí pọ̀ ọmọ lẹ́nu nítorí sọ ni wípé àfijọ́ yìí ti pọ̀ jù ó ti rẹ́gí so fari'u ẹ̀tútù yóò ní àwọn ìròyìn tó papọ̀ mọ́ aslu sọ́lọ́mà Allah subhanahu wa ta'ala táwọn aláyẹ̀ fi ta láàfisọ pé òun lọ́mọ ọlọ́run nínú tá a ti mọ̀ nínú ìròyìn ọlọ́run la yanam kìí sùn wala yakul kìí jẹ wala yanam kìí mu wala yahtaj ila hajatin ọlọ́run bò ní bùkátà kan wa huwa fi kulli sha'nin ẹ̀rí gbogbo àsìkò ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ó ń gbọ́ bùkátà ọmọ ẹ̀dẹ́ nìyẹn ni tàbí fi ròyìn ọlọ́ọ̀bá Ànábì wa Isa alayhi salatu wassalam táwọn pè ní Jésù òun náà fi tì sọ́dọ̀ Ọlọ́run àwọn kan náà Nasara ní ibnullah ọmọ Ọlọ́run ni àwọn kan náà fi ṣe ọmọ Ọlọ́run wípé ittakhadha Allahu walada Ọlọ́run ó gbà gẹ́gẹ́ bí ọmọ ni
torí pé àyà tó sọ ipò Ọlọ́run ọba àyà tá a mú wáyé pé mattakhadha Allahu waladan raddun ala ba'd al-firaq al-Christianiyya an-Nasara lórí àwọn apá kan ni kì í ṣe lórí gbogbo wọn tó ti yé àwọn apá mi ó sọ yí pé àwọn ó sọ yí pé Isa bunullah Isa ọmọ Ọlọ́run ni so àwọn méjèèjì Ọlọ́run kó rọ́dù fún wọn so Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kò lọ́mọ kò bímọ bẹ́ẹ̀ lẹ́nìkan ò sì bí Ọlọ́run ní nínú àyà mi tàtìmúwá Ọlọ́run wa qalu takhadha Allahu walada subhanahu wa huwa al-ghaniyyu lahu ma fi as-samawati wa ma fi al-ard Ọlọ́run ní wọ́n lọ́wọ́ Ọlọ́run bá ní ọmọ o Ọlọ́run ní subhana sọfọ́ra wa lọ́pọ̀lọpọ̀ pé gbólóhùn subhana èyí tí wọ́n ní kí ni tanzih at-tanzih Allahu munazzah an kulli aibin wa naqsin Ọlọ́run bá a máa kúrò lórí gbogbo aibin ayẹ wa naqsin abùnbùjẹ́kù ẹlọ wùdúnà al-Qur'ani tọ́lọ́bà tí ní subhana àbí sabbaha bóyá lò ní fíìlì sabbaha àbí subhana ní masdari ẹ̀rí ìròyìn kan lọ́lọ́wọ́n ọba ló mọ́ kúrò láàrẹ̀ tí àwọn èèyàn fi ń tì sí ọ̀dọ̀ rẹ̀ tí èsì ṣe ìròyìn Ọlọ́run àbí ìròyìn kan ni tó dá sí wípé Ọlọ́run ọba nìkan ló lẹ́tọ̀ọ́ sí tẹ́lòmí ò lẹ́tọ̀ọ́ sí táà gbọ́dọ̀ fẹ́lòmí bí sabbaha lillahi ma fi samawati àmọ́ gbọ́dọ̀ subhana lọ́pọ̀lọpọ̀ Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala a máa fi má àwọn ìròyìn àbòbùjẹ́kù kúrò ní ara rẹ̀ Ọlọ́run ní subhana huwa al-ghani Ọlọ́run ọba yìí ọba ọlọ́rọ̀ ni al-ghani ọba ọlọ́rọ̀ ni ọba tí ó ní bùkátà ni nígbò pẹ́ nígbò ẹnìkan yóò bá bọ̀ lahu ma fi samawati òun ló ní gbogbo ìkápá sánmà méjèèje èyí tí ń bẹ sánmà àti tí ń bẹ nílẹ̀ ìbíra sí pé áyà yìí Ọlọ́run fi kó rọ́dù fún àwọn ìjọ Yehudi àbí ìjọ Nasara tí wọ́n ní Ọlọ́run ọba ó bímọ àbọ́ Ọlọ́run ọba ó ní ọmọ bákan náà ìbẹ̀ nínú àwọn ìjọ Yehudi táwọn náà fi rẹ̀ pọ́ Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala Ọlọ́run bá náà bímọ ìbẹ̀ nínú wọn wà qalu Uzaizun ibnullah àwọn ni wọ́n ní Uzaiz arákùnrin kan nínú àwọn ẹni rí wọ́n lòun ní ọmọ Ọlọ́run Uzaizu ibnullah so àyà yìí ẹ̀rí ni lórí pé ìjọ tí wọ́n sọ yìí kò rí bẹ́ẹ̀ torí pé wọ́n ṣe at-tashbih ìfijọ́ wọ́n fi ìròyìn ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọ́n fi ń wé ìròyìn tọ́lọ́run bá Allah subhanahu wa ta'ala kódà tàbá ní ká gbé sí làákàyè bóò láṣẹ sọ pé Ọlọ́run bá lọ́mọ bóò láṣẹ sọ pé Ọlọ́run bá bímọ Uzaizu lọ́mọ Ọlọ́run Uzaizu èèyàn ni oúnjẹ kan náà bí náà fún lórúkọ ló fi ń jẹ́ Uzaizu subhanallah Uzaizu kú èèyàn ni a máa jẹ́ a máa mu Ànábì wa Isa alayhi salatu wa salam ó níyà gbogbo alámọ̀ ìyá rẹ̀ kódà àwọn kìsẹ́nì kan wọ́n gbà pé bẹ́ẹ̀ ni ìyá rẹ̀ ni gbogbo àwọn tán múròyìn rẹ̀ wá nínú Matthew nínú Luke Paul John tó máa fẹ́ fìtì wọ́n ní sọ pé son of God wọ́n ní son of Mary the genealogy of son of Mary ìtàn ọmọ Mary ni ibi dá sí pé níwọ̀ pinlẹ̀ eléyìí yóò sí nínú ìlànà Christianity yẹn ni ẹ̀sìn Islam tọ́lọ́wọ́n bá fún Ànábì wa Isa alayhi salatu wa salam kò sílẹ̀ yìí nípìnlẹ̀ létà gbàtọ́ padà délùú Róòmù làwọn ará Róòmù dẹ́yà wọ́n fi yèèpẹ̀ wọ́n fi sínú gàrí fún wọn yẹn Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam sọ fún wa pé iftaraqatil yahud àwọn Yahudi wọ́n kú sọ́nà 71 waftaraqatin nasara àwọn Nasara náà kú sọ́nà 72 oníwàsàtẹ̀ftẹ́ríkù ummati àwọn ọmọ lẹ́yìn tèmi náà tí wọ́n jẹ́ pè mí àwọn náà padà pín ala 73 farqa wọ́n kú sọ́nà 73
ó ní kulluha fin nar illa wahida gbogbo wọn ni wọ́n wọ̀ náà àfẹ́yọ̀ kan tó túmọ̀ sí pé àwọn Nasara ìjọ Nasara 72 ni wọ́n pín sí ìkan ṣoṣo nínú ẹ̀ òun ló wà lọ́nà. àwọn afáwa gbìyànjú yẹlẹ́ fi máa rí nípa ọ̀pọ̀lọpọ̀ àwọn oríṣiríṣi almajami'u yẹn ni àwọn àkójọ tó wáyé láàrin àwọn àgbà àlùfáà àṣọ àfáà àlùfáà yẹn ni àwọn àgbàjọ ní church. al-imam ibn Qayyim al-Jawziyya rahimahullah ọmọ wa nínú tírà rẹ̀. al-imam ibn Hazm al-Andalusi ọ̀nà mu wa nínú tírà rẹ̀ al-Milal wa an-Nihal wọ́n sọ nípa al-majami' councils tí àwọn àgbà àlùfáà àwọn ìjọ chọ́ọ̀chì tí wọ́n ṣe nígbàtà ẹni wọn kò àwọn kan ní Jésù kìnnìkan àwọn kan ní ọmọlọ́ọ̀ni àwọn kan ní kìsọ̀ ọmọlọ́ọ̀ba àwọn kan ní ọlọ́ngbàtọ́ ni àwọn kan ní oríṣiríṣiríṣiríṣi ìbàdàn sí pé àwọn tó wà láyé nísìnyí lọ́gọ̀rọ̀ wọ́n gbà pé ọmọ Ọlọ́run ni tó ti bẹ́ẹ̀ àwọn míì sọ pé Jésù gangan òun lọ́lọ́run so ìkíní kejì wọn ò sí lórí òdodo. Ọlọ́run ni wa ma kana ma'ahu min ilahin Ọlọ́run ní bákan náà wa ma kana kò sí fún wọn Ọlọ́run ọba min ilahin al-ilah dhu uluhiyyah Ọlọ́run ní kò sí bó Ọlọ́run bá ṣe lẹ́tọ̀ọ́ sí ìjọsìn tá a máa jọ́sìn fún tá a máa pè é tá a máa pẹran fún tá a máa dájú àdúrà wa kọ́ àlámọ̀rí wa tá a dájú ẹ̀ kọ́ Ọlọ́run ní kò sí fẹ́lòmíì bẹ́ẹ̀ yẹn ni túmọ̀ wa ma kana ma'ahu min ilahin eléyìí náà Ọlọ́run fi ṣe rọ́dù fún àwọn tani àwọn mushrikun àwọn tó ń bọgi àwọn tó ń bọ pẹ àwọn tó ń bọ òkúta tó ń bọ ni tó ń bọ Ògún tó ń bọ irin bíi tilẹ̀ Yorùbá tó ń bọ ajá bíi tàwọn Ṣàngó àti bẹ́ẹ̀ lọ ní àwọn táwọn yẹn tí wọ́n fún ní ìjọsìn Ọlọ́run wa ma kana ma'ahu min ilahin Ọlọ́run kò sí fún ọlọ́ba Allah subhanahu wa ta'ala ilahu ẹni tí ìjọsìn tọ́ sí tó lẹ́tọ̀ọ́ ká tó fún ní ìjọsìn Ọlọ́run ní idan tó bá rí bẹ́ẹ̀ tó bá jásí pé bá wà ní ipò Ọlọ́run bá ìjọsìn tọ́sẹ́ lómìn yàtọ̀ sí Ọlọ́run àbí papọ̀ mọ́ Ọlọ́run ẹ̀rí Ọlọ́run ní idan la dhahaba kullu ilahin bima khalaq Ọlọ́run ní ìláhì kọ̀ọ̀kan òun Ọlọ́run bá òun ní ìjọsìn tọ́sí lódodo torí pé òun lòun dá wa ẹni tó sì dá wa ó nímọ̀ nípa wa ó sì ní ó sì gbọ́ bùkátà nípa wa tó bá wá rí bẹ́ẹ̀ òun Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tóun dá àwọn ẹ̀dá tó bá yẹ pé Ọlọ́run mi ń bẹ tóun náà dá àwọn ẹ̀dá kó ní kálukú kókó tó dá Ọlọ́run ní idhan la dhahaba kullu ilahin bima khalaq kó ní kálukú mú tó dá ló dá sí pé sífàtul uluhiyya ìròyìn ẹ̀tọ́ ìjọsìn ẹni tá a fún yóò jẹ́ tó dá sí pé ó ní sífàtul khalqiyya ìròyìn dídá òun ló ní kápá àti dá nǹkan ẹni bá dá nǹkan ní nǹkan náà ó jọ́sìn fún tó bá yẹ pé lóòótọ́ ló bá gbà ìpẹ́ Ọlọ́run bá ló bá dá ọ Ọlọ́run ló mọ̀ jọ́sìn fún ṣùgbọ́n tó bá gbà pé Ọlọ́run kan ló dá òun Ṣàngó ló dá òun ó mọ̀ jọ́sìn fún Ṣàngó tó bá yẹ pé lóòótọ́ ló bá gbà pé nǹkan báyìí òun ló dá ẹ òun náà ló mọ̀ jọ́sìn fún ṣùgbọ́n láì sí méjì kò sẹ́ni tó dá nǹkan kan fún Ọlọ́run Allah subhanahu wa ta'ala Ọlọ́run wa khalaqa kulla shay Ọlọ́run bá lòun dá gbogbo nǹkan láì sáyàfi tó bá rí bẹ́ẹ̀ òun nìkan náà ṣoṣo ló lẹ́tọ̀ọ́ sí ìjọsìn wa qaddarahu taqdira ó tún wá kádàrá gbogbo nǹkan bó ṣe wu Ọlọ́run ni tó bá yẹ pé lóòótọ́ ni ìláhù Allahu bá pé méjì ó la dhahaba kullu ilahin bima khalaq oníkọ̀ọ̀kan nínú wọn kó ní kálukú mú tó dá ẹ pé nígbà míì
táwọn náà bá pa nǹkan pọ̀ ìwà àtẹnìkan jẹ́ pa business papọ̀ ìwà àti alájí Abdulrahman àti alájí Abdulrahim wọ́n dọ̀ pa business papọ̀ tó bá tó stage kan tí iná ò bá fẹ́ wọ̀ mọ́ kí lásọ wá ẹ̀rí kóníkàlùkù mú ṣe ètìtẹ̀ kóníkàlùkù mọ́ lọ inú bí wà nù so àbá mú kóníkàlùkù contribute abẹ́ ìsìn mọ́ pín mú títí ẹ̀ nígbà tá a fẹ́ gbó kalẹ̀ 10 million ló gbé kalẹ̀ èmi náà gbé 10 million kalẹ̀ ó yá kóníkàlùkù mọ́ lọ subhanallah tó bá yẹ pé lóòótọ́ kò sí tó mú wa tá a fi pín nǹkan yìí láàrin wájú wípé a rí wípé agbówó kalẹ̀ ni pé yóò bá gbówó kalẹ̀ ni tíjà bá ṣẹlẹ̀ kò sí nǹkan kan tí ó mú nam gbogbo ẹni tó bá wá ní kápá láti máa dáàyàn ló ní kápá ká jọ́sìn fún ló ní kápá ká pe orúkọ rẹ̀ níbi àdúrà ṣé bó ló dá wa òun náà láá pè òun náà ló dá gbogbo wa ìtàn wa ìjẹ ìmú wa òun náà ló ṣe fún wa tí ò bá ti wá sí àfi Ọlọ́run bá Allah oníkan náà láàmú jọ́sìn fún ibi dá sí pé áyà yìí Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó fèrè ilẹ̀ ni kò sí ìlàwù kankan níbi kankan tó ju Ọlọ́run bá Allah lọ kò sí Ọlọ́run ni tó bá yẹ kó bá ń bẹ ni ó ní la dhahaba kullu ilahin bima khalaqa kó ní kálukú kó mú un tó dá Ọlọ́run ló dá sánmà Ọlọ́run ló dá ilẹ̀ Ọlọ́run ló dá omi Ọlọ́run ló dá àwọn èèyàn gan Ọlọ́run ló dá wa kí ló kù kò sí ẹ̀ka mọ́ tó túmọ̀ sí pé àwọn èèyàn kódà ẹni tí ó sọ pé òun ó mọ jọ́sìn fún nǹkan míì ẹ̀rí pé tí ó mọ jọ́sìn fún nínú tọ́lọ́run bá dá ni nígbà àwọn ológun bá fẹ́ bọ Ògún ó wà mọ́ jáde ajá tọ́lọ́run dá nínú ẹ̀dọ̀ Ọlọ́run ó wà bẹ́ lórí àwọn eléégún nú nígbà wọn fẹ́ gbégun nú wọn àbá fẹ́ gbégun wọn wọ́n wà mú àwọn èkìsà aṣọ nílé télọ̀ wọ́n papọ̀ ẹ̀rí bá dá bẹ́ẹ̀ làwọn ẹlẹ́yọ̀ náà àwọn náà mú aṣọ wáìtì tọ́lọ́run bá dá àwọn oní chọ́ọ̀chì náà táwọn náà bá jẹ tí ìkan bá ta sí wọn lọ́pọlọ wọ́n á ní Jésù ní agbára jẹ Jésù yìí ẹ̀dá kan náà ẹ̀dá Ọlọ́run bá ní lórí ẹsẹ̀ pé gbogbo ẹnikẹ́ni tó bá lọ́wọ́ ní sin Ọlọ́run tó bá lọ́wọ́ ní sin Allah al-Khaliqu kò sí yóò mọ̀ sí makhluk wa man lam ya'bud al-Khaliq ya'bud aw abida al-makhluk ẹni tí ó bá ti sin creator yóò sì created bákan méjì ni bó bá ti sin náà ó sì tán ọba dá kódà kò lọ chọ́ọ̀chì kò lọ mọ́ṣáláṣí kò bọ Ògún kò bọ kankan ewa ni náà ọ̀dọ̀ tèmi kò sọ́lọ́hun yẹn gẹ́gẹ́ náà ẹ̀dá kan náà dé Ọlọ́run náà ni Hawa náà ń pè ìfẹ́ ẹnu so kò sí bí yẹn ṣe wà láyé tí ò ní sin kankan ṣùgbọ́n ká wà láyé ká sin Ọlọ́run torí pé òun ló dá wa ló ń ṣe ìjẹ ìmú wa ìyẹn ni tọ́lọ́run bá fi dá wa gangan kálíbà lè mọ wá jọ́sìn fún yín ọlọ́ba Allah subhanahu wa ta'ala ó ní la dhahaba kullu ilahi bima khalaqa kó ní kálukú mú tó dá o ẹ̀wù tí náà tá a máa ń kà níjọ́ wọ́n pè ní Zabura Dáúdà ẹ̀rí bọ́dẹ̀ dá sí pé sánàdòrò rẹ̀ kò lálàáfíà ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà àwọn máànà kan bẹ́ẹ̀ tó dáa ẹni bá rántí wọ́n ní owó tó bá fẹ́ sin tó bá dípò ní sin Ọlọ́run kó kúrò lábẹ́ tátà sàmáyì kúrò lábẹ́ sánmà Ọlọ́run ló dá sánmà wọ́n ní ẹni tó bá lóun fẹ́ sin Ọlọ́run kó kúrò lábẹ́ sánmà Ọlọ́run kó kúrò lórí ilẹ̀ Ọlọ́run ìdí pọ́sùn fọmọ èdè nìyẹn wọ́n mọ̀ lábẹ́ lọ tí ò sílẹ̀ tí ò sí sánmà mọ̀ lábẹ́ lọ tí ò sílẹ̀ bó wà lórí omi orí ilẹ̀ náà ló ṣe wà Ọlọ́run bá ló sì dá àwọn nǹkan wọ̀nyí Ọlọ́run ni wala ala ba'duhum ala ba'din tó bá wá rí bẹ́ẹ̀ kó ní kálukú nínú àwọn Ọlọ́run kó mú un tó dá kó ní kálukú wá dúró kó jẹ gàba lórí tó dá Allahu akbar wala ala yẹni pé kó wà lókè ba'duhum ala ba'din
kó wà lókè tó dá. ọlọ́ba Allah subhanahu wa ta'ala ń bẹ lórí arashi rẹ̀, orí ibi tọ́lọ́wọ́ bá wà kò sí khaliqu kankan makhluqu kankan ẹ̀dá kan nínú ẹ̀dá Ọlọ́run kò sí lókè mọ́. ilé ayé tá a wà yìí, orí ilẹ̀ tá a wà yìí, òun là kọ́kọ́ nínú méje. sánmà tá a rí yìí òun ni méje, ìkeje méje, ìkẹfà ń bẹ, ìkarùn ń bẹ, lọ bẹ́ẹ̀. afáàbò lẹ ṣe mọ̀, Kùránì ló sọ fún wa. ṣé ẹ ti débẹ̀ ni? àti ìdébẹ̀. bó lẹ ṣe máa gbàgbọ́? Kùránì ló sọ fún wa. bó lẹ gbogbo tí Kùránì bá sọ fún ẹ mọ́ gbàgbọ́. bẹ́ẹ̀ náà ni wọn náà àti ìrí ọkàn rẹ rí, ṣọkàn rẹ dún ní àbó pupa, a sì gbàgbọ́ lọ́kàn. làákàyè rẹ àti ìrírí, ọpọlọ rẹ àti ìrírí. torí lára kan táwọn tó ń gbé jáde nísìnyí wọn ni ara ntẹ́ bá ti lè prove ẹ̀ mọ́kùnrin nígbàgbọ́ nígbà mọ́ dára ìlàmù. ẹlẹ́mi ò dé China rí, ó dẹ̀ gbà pé China ń bẹ. ṣe ń kó ní fóònù yẹn, ìlú wo náà pè ní China? ṣé wọ́n débẹ̀ rí? mi débẹ̀ rí. ó débẹ̀ rí ṣùgbọ́n orí fóònù China, ó dẹ̀ kọ́ China ń bẹ. tó bá lè gbà yẹn gbọ́ tọ́ Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ń bẹ, torí àmì tó tọ́ka lórí bíbẹ Ọlọ́run bá ń bẹ. sánmà jẹ́ kan, ilẹ̀ jẹ́, ìwọ gẹ́gẹ́ fúnra rẹ̀ àmì kan ni tó tọ́ka pé Ọlọ́run bá ń bẹ. ẹni bá ṣe wúra wa, ẹni bá jọra wa, méjì lójú wa, méjì táyà kójú ẹnìkan ojú kan bí orí báyìí ni, ojú mẹ́rin, etí mẹ́jọ làwọn wà ní báyìí, àmọ́ wúra wa. ṣùgbọ́n tó wáyé pé tọ́lọ̀ bá dára pé ojú wa mẹ́rin, etí wa mẹ́jọ, imú wa mẹ́fà ni, àdìmọ̀ wúra wa mọ́. ìrẹ́ pé sẹ́nìkan bá dé nísì tó dé pẹ̀lú ewo tó tóbi gbàǹkú báyìí, lọ́dọ̀ ẹlòmí ò gbọ́ wá sí mọ́, yóò mọ yọ wò lẹ́mẹ̀wá ní pé Allahu Akbar, Allahu Akbar, títí tó fi parí wá sí tán, láfi gbọ́ wá sí tán, torí pé eléyìí yàtọ̀. sọlọ́ọ̀ tó ṣe wá bẹ́ẹ̀ àmì ni. Ọlọ́run ní wà fi anfusikum afala tubsirun. Ọlọ́run ní lára yín tẹ́ ẹ bá wòra yín, àmì tó tọ́ka lórí bíbẹ Ọlọ́run bá ń bẹ lára yín. àsọ̀kọ́ bóyá àwọn kan tó máa ń parọ́ kan wọ́n ní mímù wa, mímù orí wa mímù ni, eléyìí ni wọ́n ní eléyìí ni ha, ikùn wa ni mímù, ẹsẹ̀ wa méjèèjì ní kíni dal, ó wà ní kíni Muhammadu. irọ́ nìyẹn o, irọ́ vu paani. torí ara ẹlẹ́mi kò ní lápá kan, ẹlẹ́mi ò tẹ̀ ní méjèèjì, òun ò ní ha. ẹlẹ́mi ó sì lẹ́sẹ̀ kan, dáàlì rẹ̀ kan. irọ́ nìyẹn títí yé. gbogbo àwọn palapala tá a mọ̀ bá lára àwọn yẹn nìyí. yẹn ló sọ ẹlòmíì débi yìí pé wọ́n á fẹ́ àwọn orúkọ Ọlọ́run àbí àwọn ayal Qur'ani àbí àwọn ọ̀rọ̀ Ọlọ́run àbí ọ̀rọ̀ hadith, wọ́n á fi gbé nǹkan ẹlẹ́mi kalẹ̀. wọ́n lè kọ́ la hawla wala quwwata illa billahi aliyyil azimi, wọ́n fi ṣe ẹyẹ ògóńgò. oníkan tán pass káàkiri lórí Facebook láìpẹ́ yìí, ràkúnmí la hawla wala quwwata ni. Subhanallah. ṣé àmì Ọlọ́run pamọ́ débi wípé àmọ́ wa da lúpọ̀ mọ́ sápá yẹn? sánmọ̀ gan tó ká níbi àmì Ọlọ́run, ìwọ gángan fúnra rẹ̀ àmì ni ọ́. ayatu min ayatillah, àmì kan nínú àmì Ọlọ́run ò ní ọ́. so ká mọ̀ dá ìkẹ́pọ̀ mọ́ra wọn. yẹn ló bí ẹmọ tó mú Kùránì wáyé, àbọ̀mọ̀ tí láìláìlá àbí Allahu wà níwájú ẹ̀, táwọn èèyàn dára wọn láàmú. àfà ṣe ní kò rí bẹ́ẹ̀ ni, ẹmọ́dé káwọn kí sẹ́ni gbọ́ pé kò rí bẹ́ẹ̀ o, ẹmọ́dé kan gbọ́ o, ẹ máa gbọ́ nǹkan ṣọlọ́wọ́ ìṣọlọ́wọ́ bá mọ́ ni. Ọlọ́run ni wala ala ba'duhum ala ba'din. Ọlọ́run ni tó bá dá sí pé bẹ́ẹ̀ ni Ọlọ́run mi ń bẹ, Allah mi ń bẹ lẹ́yìn Ọlọ́run tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn, kó ní kálukú kó mú un tó bá dá, tó bá ti wá mú tán kó wá jẹ gàba lórí ẹ̀. jẹ gàba isti'la'u ibà yìí ni pé in tó bá wu Ọlọ́run kọ̀ọ̀kan kó ṣe lórí in tó dá, kódà bí in tó dá ò bá nífẹ̀ẹ́ sí. ẹ gbọ́ yìí dáadáa. wala ala ba'duhum ala ba'din. Ọlọ́run kọ̀ọ̀kan kápẹ́ òkè Ọlọ́run mẹ́wàá
ọlọ́run ti sọ àyà tọ́lọ́ fi challenge ni náà àwọn ará wọn mi wá jáde wọ́n ní ọlọ́run làwọn náà wọ́n jẹ́ 9 ó wá di mélòó 10 pẹ̀lú Allah wá di mélòó alẹ́ àdí mélòó 10 tọ́ kó ní kálukú wa mú un tó dá tó bá wá mú un tó dá tán kó wá ní kápá lórí un tó dá kó ṣe bó ṣe wù ú yẹn ni tọ́lọ́ bá ń sọ Guru Maharaji ń bẹ lọ́nà Ìbàdàn olóhùn ni òun ni Allah òun ni God Guru Maharaji ẹ wo ó sì ní bàbá tó bá yẹ kó wọ́n ní God bàbá tó tara rẹ̀ jáde kí ni Father of God okay nínú wa àti bàbá rẹ̀ ta ló kọ́ wáyé so father ṣíwájú God okay ta ló wá dá God tó bá jẹ́ pé Guru Maharaji bímọ òun ló dá ọmọ yìí àbí ta ló wá dá bàbá Guru Maharaji ẹ̀rí sí onílàákàyè lórí rẹ̀ ó pé àwọn ọmọ lẹ́yìn rẹ̀ wọn ní ronú sílẹ̀ yìí Ànábì wa Isa alayhi salatu wa salam àwọn Jésù àwọn ní Jésù àwọn Christian wọ́n lóun ní Ọlọ́run àbí wọ́n lóun ní ọmọ Ọlọ́run tó ẹ́ pé òun ló bá jẹ́ Ọlọ́run lóòótọ́ ni Ọlọ́run òun ni Ọlọ́run òun ni gọ́ọ̀dù tẹ́yìn sì gbà pé Kùránì sọ pé wọn kàn má gbélébù ẹni ara kò rí bẹ́ẹ̀ wọ́n kàn má gbélébù kí ni Ọlọ́run wò tán fi ń kàn má gbélébù nínú ìtàn yín ọ̀hún báyìí kódà kó tó kàn má gbélébù gan wọ́n kọ́ di àgbélébù mọ́ lọ́rùn àti igi ẹlẹ́gùn wọ́n wá wọ débi tí wọ́n wá gbé débi tó ti kàn wá gbélébù wọ́n sì mú ámà àti ìṣó wọn gbámọ́ lọ́wọ́ ìsìlá Ọlọ́run ni wà lára ba'duhum ala ba'din Ọlọ́run kọ̀ọ̀kan sẹ́ àní tó bá dá kó jẹ́ gàba lé wọn lórí Ọlọ́run sì wọ́n wọ̀nà wọ́n sì gba ní ámà níwájú àti ìṣó wọ́n tún gba ní ibà yìí wọ́n tún gba lọ́wọ́ wọ́n tún palẹ̀ ẹsẹ̀ pọ̀ báyìí ó wá ń pariwo Eli 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 lama sabakitani Allah 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 ó wà ní Bible fa subhanallah Ọlọ́run ní jágọ́ o Eli Eli yẹn ni Allah 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 Olúwa mi wọ́n má gbàgbé mi wọ́n má ti fẹ́ pa mí ẹ̀yìn sì ní ara sẹ́yìn àdíwọ̀ Ọlọ́run títí wa wọ́n kan náà Ọlọ́run yìí má gbélébù kò rí nǹkan tó ṣe fún rẹ̀ síbẹ̀síbẹ̀ yẹn ṣì ń gbà pé Ọlọ́run wọ́n sì máa gbé kírọ́ọ̀sì síbẹ̀ yà káàkiri wọ́n gbà pé ilé tó bá ti wọ̀ báyìí ilé tó bá ti wọ̀ kẹ̀ òun gẹ́gẹ́ fún ẹ gbé kírọ́ọ̀sì rù síbẹ̀síbẹ̀ wọ́n kàn mọ́ kírọ́ọ̀sì nínú ìtàn yín léyìí tí ó sì nínú Kùránì tí Kùránì tún gbá dànù Ọlọ́run ni wàhálà dọ́ọ̀lì náà àmì wàláì wọ́n sọnù Ọlọ́run ni inuhum kal an'am wọ́n dà gẹ́gẹ́ bí àwọn ẹran bal hum adallu sabila kódà wọ́n sọnù ju ẹran lọ àwọn kan nù àwọn kírísítẹ̀nù kámọ́tì sọ àwọn kò sí ẹwà wò ó káwá padà sínú ẹ̀sìn Islam àwa mùsùlùmí àgbà yìí pé Allah òun ni Ọlọ́run bá wà ó sì ní kápá kó fi wá ṣe tó wù ú ìbílẹ̀ lóṣù yìí bílẹ̀ ṣe ṣí lọ́dọ̀ wa yìí nísìn l'Australia àwọn ti wà bí 8 àbí 10 a.m. bàtà àbá sọ pé bóòdì ṣáà ti róṣù àbí ọtí róṣù sultan ló ti kéde ẹ wò pé a rí ni o àwọn yìí ti 29 ti pé báyìí lọ́dọ̀ wọn l'Australia bẹ́ẹ̀ wọ́n ti ṣọdún tán Ọlọ́run tó dá sánmọ̀ ó ń lò ó bó ṣe wù ú ó ń darí ẹ̀ bó ṣe wù ú òun ló dá ilẹ̀ òun ló darí ẹ̀ bó ṣe wù ú òun ló dá àwa bá a ṣe bímọ Ọlọ́run mú wa lọ́mọ bó ṣe fún wa lọ́mọ bẹ́ẹ̀ ló ń pọnmọ ẹ̀rí bẹ́ẹ̀ ló ń pààyà bẹ́ẹ̀ ló ń pààyà kó sí tí ó lè ṣe kò sì pé ẹnìkan rí pé ẹnìkan báyìí kó rò wọn lọ́wọ́ káwá kọ̀ǹpìẹ̀ síra wọn Allah Ṣàngó Ògún Ọya Guru Maharaji tí ń bẹ lọ́nà Ìbàdàn tàtún ni gbogbo ọbẹ̀ àbí Jésù táwọn kan jọ́sìn fún káwá kọ̀ǹpìẹ̀ síra wọn wallahi ẹ̀rí pé yàtọ̀ wà bẹ́ẹ̀ kò dẹ̀ sí tó bí yàtọ̀ yìí ó náà ní kí ni tọ́lọ̀ bá sọ alákọ̀ọ́kọ́
ọlọ́run ní idan la dhahaba kullu ilahin bima khalaqa. That's the first challenge. ọlọ́run ní kí ọlọ́run kọ̀ọ̀kan kó mú un tó dá, kó mú un tó dá, kó ní kálukú mú un tó ní kápá láti lè dá, tó ti dá nínú ẹ̀dá. ẹlẹ́ẹ̀kejì tó bá ti wá mú un tán, wala ala ba'dihim ala ba'din, kó ní kálukú wá jẹ gàba lórí ìtòdá. méjèèjì yìí, ìròyìn méjèèjì yìí kò sí fẹ́ni kankan àfọlọ́ọ̀bá Allah. kódà nígbà míì ìyẹn lè jẹ́ pé bẹ́ẹ̀ kó ní ó ṣe búrẹ́dì tí búrẹ́dì yìí jiná, a lè ṣèrẹsì nígbà míì, ó sì ní àlè dáhùn kan bẹ́ẹ̀ mi ni mo dá rẹsì nísìn, mo dá agolo rẹsì, mo wá dá, mo wá sọ di sísè, mo lò dílẹ̀ yìí, ó lè mọ jẹ́ mẹ́tí òní mọ́, abẹ́ẹ̀ ti rírí ni tẹ́mọ̀ bọ̀ nígbà míì ẹ ti ra gbogbo ẹ̀, sálárì tí mo gbà lé ní báyìí lè délé báyìí ń gbádùn dáadáa, ló bá relé ló bá relé ló bá relé ló bá relé ló bá ra bá wà nínú mọ́tò, gbogbo ẹ̀mí ẹ̀ báyìí tó gbé dání ni bẹ́ẹ̀ ní tá gbé dání ni, ló bá délé, gbà tó délé ògé sardine, ó ti mú sardine báyìí tó fa báyìí bá gé lọ́wọ́ ẹ̀jẹ̀ yéé ẹ̀jẹ̀ báyìí sí ní tútútútútútú wọ́n kọ́ gbàgbé sardine náà. a máa ṣẹlẹ̀ nígbà míì wà á ti ní nǹkan wà á tọ́jú ẹ̀, àfáà tó mú my cream àbí kí ló Mr. cream tó wáyé sí ọlọ́lọ́mẹ tí ó mú náà méjèèjì, ọlọ́lọ́mẹ tí ó mú ó ti mọ̀tọ́ ẹ̀yìn ara ẹ̀wò eléyìí ẹ̀mọ́ débẹ̀ o, ṣíbítà èmi náà fún ẹgbọ̀dọ̀ débẹ̀ o, ẹgbọ̀dọ̀ débẹ̀ o, bóyá èkúté níwà mọ́gò ní mọ́ èkúté kan akàn ìjẹ́lẹ̀ ọlọ́run tí yóò bá mú, kò sí tó ṣe sí tó bá torí ẹ̀ kó pa gbogbo èkúté ilé wọ́n ti mú. ilé náà pè ní kíni al-istila, istila tọ́lọ́wọ́n bá tó pò wọ́n tó challenge wọn nìyí, torí pé kò sí ọmọ èdè ènìyàn abàjẹ́ púpọ̀, kò pẹ́ kó jìnnà á fẹ́ claim wípé àwa náà lè dá nǹkan, a lè create. àwọn òyìnbó ti ná billions of dollars, wọ́n láwọn fẹ́ dá yàn, wọ́n fẹ́ dá yàn, wọ́n láwọn fẹ́ mọ́ kó àwọn ọmọ èèyàn lọ sí ojú ogun mọ́ rọ́bọ́ọ̀tì ni. ní China wọ́n try ẹ̀, ní Japan wọ́n try ẹ̀ ṣe eléyìí àti ìyá rẹ̀ jọra wọn, ṣé o lè fẹ́ eléyìí? ìbá tó àwọn ọ́fíìsì mi rọ́bọ́ọ̀tì lè má bá báyìí gẹ́gẹ́ bí kínáàdì pé o receptionist rọ́bọ́ọ̀tì ni, ọkọ̀dù ẹ̀ ni. àwa ọmọ èdè nìyẹn iṣẹ́ ọwọ́ wa ni, àwa gangan lára ṣe ọlọ́run ọba ni, ìta wa gbé jáde lára ṣe ọlọ́run ọba ni. tòun ti bẹ́ẹ̀ rọ́bọ́ọ̀tì a máa yarí mọ́yàn lọ́wọ́, rọ́bọ́ọ̀tì a máa yarí mọ́yàn lọ́wọ́, àti àwọn China product mi tó di ṣiṣẹ́ ni lọ́dà padà jáde lọ́dà padà náà pé ara kí ni kò lè balẹ̀ ṣiṣẹ́ náà ni kò ṣiṣẹ́ mọ́, ó yarí mọ́ lọ́wọ́ náà nù. so al-istila wallahi ọlọ́ọ̀bá nìkan ló ní, ló dẹ́ pé anábì wa Jésù kò ní kápálẹ̀, kò lè dá kankan dípò pé yóò ní kápálẹ̀ ní kankan lórí. anábì wa Muhammad sallam kò lè dá kankan dípò pé yóò ní kápálẹ̀ ní kankan lórí. Ògún, ìtàn Ògún ẹ̀ẹ̀mọ́tò Ògún, Ṣàngó, Ọya, wọn ò ní ìsìrì gidi ilẹ̀ Yorùbá. ètò bínú kú, ètò yàwèrè, ètò dìkíní ṣé ìtẹ̀ gidi nu àbẹ́ ètò wọlé lọ, ètò pòórá tí wọ́n rí mọ́. so kò sí ẹni tí a pè lọ́lọ́run tá a mọ̀ jọ́sìn fún yóò jẹ́ ní tó dá sí pé òun ló ní kápá àti lè dá nǹkan, lẹ́yìn náà òun ló ní kápá láti lè jẹ gàba lórí gbogbo ohun tó dá, kò wá sẹ́ni tó ní àfi Ọlọ́run bá Allah. lọ́lọ́run fi ní subhanallah, lẹ́yìn bàtà Ọlọ́run bá challenge jẹ́ tó sẹ́ni tó lè jáde wá, Ọlọ́run wá ní subhanallah, mímọ́ fún Ọlọ́run bá Allah, amma yasifun, kúrò níbi tẹ́ fi ń ròyìn Ọlọ́run bá. ìròyìn wo ni? ìròyìn abomujẹ́kù, ìlọ́mọ, ìròyìn ìjẹ́ bàbá. kírísítẹ́nì Ọlọ́run ní ṣe wọ́n kírísítẹ́nì o, wàláì wọ́n gọ̀ ojú kẹ́tẹ́kẹ́tẹ́ lọ. bá mi ẹ fún mi ní owó, bá mi ẹ fún mi owó. ok Ọlọ́run wá fún lówó tó ń béèrè náà, bó ṣe ń ṣe pẹ̀lú bàbá rẹ̀ ilé ayé, bá mi owó tẹ́ ẹ ṣe máa lẹ́yìn ní má sanwó skul náà,
tó bá fẹ́ bí lọ́rọ̀ my father in the heaven, my father, please give me money. Bàbá rẹ̀ ò ní sọ̀rọ̀ ní heaven bóyá ọmọ àlè ni torí ẹ kí bàbá lẹ́bùn rẹ̀ kó sọ̀rọ̀. Subhanallah, gbogbo àwọn ìròrí jákujàku yìí bó ṣe wọlé ni. Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala, ìròyìn lọ́mọ, ìròyìn bímọ kò sí fọ́lọ́run bá Allah subhanahu wa ta'ala. Ọlọ́run ni alimul ghaibi, ó ní subhanallah, Ọlọ́run ni mímọ́ fún Ọlọ́run bá alimul ghaib, ọba tí ìmọ̀ gaibu kọ̀kọ̀ kọ̀rọ̀ méjèèjì nílẹ̀ Yorùbá la máa ń lò pẹ̀lẹ́ pé a máa ń ṣì í lò fúnra ara wọn. Ìjìnlẹ̀ Yorùbá kọ̀kọ̀ ó yàtọ̀ sí kọ̀rọ̀, bọ́dẹ̀ yẹ pé méjèèjì ó kó sínú in tó pamọ́. Kọ̀kọ̀ pamọ́ ju kọ̀rọ̀ lọ, tó ti yé, kọ̀kọ̀ ó pamọ́ ju kọ̀rọ̀ lọ. Kọ̀rọ̀ yàrá ani ìmúlẹ̀wà ẹlò kọ̀rọ̀ ó sásìbí kọ̀rọ̀ yàrá rẹ̀ kọ̀rọ̀ ẹni tó ń wá kò mọ ibi tó wà, ṣùgbọ́n ẹni tó ń sọ fún ó mọ ibi tó wà, kọ̀rọ̀ nu. ṣàgbọ́yé wọ́n ní ó wà ní kọ̀kọ̀ yàrá rẹ̀ ara àbàdàn kọ̀kọ̀ wọ́n yẹ pé yẹn kọ̀kọ̀ ní amúméjèèjì wá ká lè ba lè gbọ́yé dáadáa. Ghaibu gáàbà yagibu gaiban, gáàbà ó pamọ́. Ntí máa pamọ́ ìran méjì ni, ìkan nisbi àbí ká pè ní al-ghaibu al-muqayyad, ìkan al-ghaibu al-mutlaq. Ìkan ó pamọ́ sí gbogbo ẹ̀dá, ó pamọ́ síta ni gbogbo ẹ̀dá àyàfẹ́ ntọ́lọ́run bá fi hàn lókù. yẹn ni tọ́lọ́run máa ń sọ nínú Al-Qur'an nínú Suratul Jinn. Ọlọ́run ní wala yudhiru ala ghaibihi ahadan illa liman irtada min rasulihi. Ọlọ́run ní géèbù Ọlọ́run ó pamọ́ sí gbogbo ẹ̀dá àfẹ́ ntọ́lọ́run bá yẹ sún nínú àwọn òjíṣẹ́ wọn. Allahul mahfuz ó pamọ́, ẹ̀dá kan ò mọ̀, ẹ̀dá kan kò mọ̀. Ghaibu ntó pamọ́, kò sí vision kan ò lè mọ̀. Àwọn ànábì Ọlọ́run lọ́lọ́run máa ń fi nínú àwọn ìmọ̀ rẹ̀ tó pamọ́ ní máa fi hàn. ṣàgbọ́yé. Ghaibu ẹlẹ́ẹ̀kejì òun ni al-ghaib al-muqayyad, nisbi al-ghaibu an-nisbi. Ghaibu náà ni àmọ́ ní ti pàápàá kìí ṣe ghaibu, kìí ṣe kọ̀kọ̀, tó ti yé. Nta lè pè ní kọ̀rọ̀ àtòhùn sí kí ni kọ̀rọ̀ àkọ́kọ́ kọ̀kọ̀. Òun ni in tó pamọ́ sí ẹ̀dá kan nínú ẹ̀dá Ọlọ́run tó sì hàn sí àwọn ẹ̀dá mi. Báfa yìí ṣe jókòó nísìn, èmi ò mọ tó ń rò, àbí bóyá ń rò bí ó ṣe lọ tẹ̀bà àtọ̀bẹ̀ ńlẹ̀ ni rà màmí ò lè má ti sùn. Àwọn àpọn àjọba ti níyàwó báwọn ti mọ ronú nìyẹn. Ọlọ́run ló mọ dáfà ń rò ntí àfáànà mọ tó ń rò, tó ti yé. Kọ̀rọ̀ àfáà èmi ò mọ, ṣùgbọ́n àfáànà mọ, tó ti yé. Na èmi tẹ́mi ò mọ yìí ó pamọ́ fẹ́mi àbí ò pamọ́, ṣùgbọ́n ó hàn sáfà. Bó ṣe wá hàn sáfà tó pàápàá bí ó ṣe ṣẹlẹ̀, géèbù mi náà ni, kò yé. Géèbù mi tún nìyẹn, yẹn là ń pè ní kíni kọ̀kọ̀. Èyàn lè máa ro nǹkan kó dájú pé tó ń rò kọ́ ni ó ṣẹlẹ̀, Ọlọ́run nìkan ló mọ̀. So ntí ó bá hàn sẹ́nìkan tí kò hàn sẹ́lòmíì, géèbù náà ni, ṣùgbọ́n yẹn kọ́ ni tọ́lọ́wọ́n bá ń sọ láàrin. Tọ́lọ́wọ́n bá ti sọ pé alimul ghaibi àbí ìròyìn tó jẹ́ ìròyìn ẹ̀ ṣàfọ́lọ́hún
eléyìí kọ́ ni tọ́lọ́hun sọ. èyí tọ́lọ́hun bá ń sọ gangan òun ni tó já sí pé kò sí ẹ̀dá Ọlọ́hun ọba kankan tó láǹfààní sí àyàfẹ́ tọ́lọ́hun bá fẹ́ tọ́lọ́hun yọ́nú sí láti fi ìránṣẹ́ rán nínú àwọn òjíṣẹ́ rẹ̀ àwọn ànábì Ọlọ́hun ọba nìkan. bẹ́ẹ̀ dá sí pé lábẹ́ eléyìí gaibu samawati àwọn tó pamọ́ nínú sámà tẹ́dà kankan ò máa fọlọ́ọ̀bá Allah ìbẹ̀ tó ti yé gaibu samawati àwọn tó pamọ́ nínú sámà tẹ́dà pé àwọn apá kan àwọn ẹ̀dá mọ̀ àwọn apá kan ò mọ̀ ẹni tán bí gbà tí wọ́n bí kò rí náà kò mọ̀ sámà pamọ́ fún àwọn tá a rí náà kò pamọ́ fáwọn ṣùgbọ́n bá a ṣe wá rìnrìn yìí náà kọ́ àwọn kankan ń bẹ ní sánmọ̀ tá àti ẹ̀ lè mọ̀ láílá abadan. tó ti yé so géèbù ká gbọ́ yé dáadáa torí ibi báyìí ẹlòmíì máa ń ṣe kan gbọ́ yé pé ṣe bá ní pé àwọn kankan àwọn gbogbo nǹkan ní tó bá ti pamọ́ lọ́nà bá nímọ̀ nípa bẹ́ẹ̀ ni àmọ́ tó ti bẹ́ẹ̀ ó fún àwa ọmọ èdè ènìyàn lápá kan ìmọ̀ táwọn ò mọ̀ tẹ́nìkan ò ní mọ̀ ntẹ́mi mọ̀ tí wò mọ̀ ń bẹ ntí wò mọ̀ tẹ́mi ò mọ̀ ń bẹ èyí tẹ́mi mọ̀ tí wò mọ̀ lọ́dọ̀ ti tiẹ̀ géèbù ni èyí tí wọ́n mọ̀ tẹ́mi ò mọ̀ lọ́dọ̀ tèmi géèbù ni ṣùgbọ́n tó bá ti sọ fún mi kò sí kankan mọ́ eléyìí là ń pè ní kíni kọ̀rọ̀ ṣùgbọ́n tí gbogbo wo ní mọ̀ ń bẹ ó là ń pè ní kíni kọ̀kọ̀ na masala kan wá jẹyọ ọlọ́ba Allah subhanahu wa ta'ala nínú gbẹ̀yìn suratul Luqman ó ní inna Allaha indahu ilmu sa'a ọlọ́run ní òun nìkan lòun ní ìmọ̀ ọjọ́ àsìkò ọjọ́ alqiyama nìkan ló ní lọ́wọ́ ó wá kalọ̀ wà ní wa ya'lamu ma fil arham wa ma fil arham ní ti ń bẹ nínú àpò nínú oyún àwọn obìnrin tó lóyún ní ti ń bẹ ń bẹ ọlọ́run nìkan lòun mọ̀ dẹ́yẹ̀ túmọ̀ sí pé àyà yìí bó la fẹ́ gbọ́ yé sí scan àbí abẹ́yẹn kó scan ń bẹ tó ní wọ́n á gbé lọ gbébọ̀ ọkùnrin ni alájà òbí alájì ẹkú gbalẹ̀ mọ́ o ọmọ yín obìnrin ni tí wọ́n sì bí lóòótọ́ tó jẹ́ pé tí wọ́n sọ ẹbẹ́ náà ni jẹ́mọ́ ṣé wọ́n ní mọ̀ gébù àbí wọ́n ní mọ̀ gébù ṣé ìmọ̀ kọ̀rọ̀ nìyẹn àbí ìmọ̀ kọ̀kọ̀ kọ̀rọ̀ ni wáyé tó fi jẹ́ kọ̀rọ̀ ṣàlàyé àfà torí pé bó bá débẹ̀ ò lè rí o tó bá débẹ̀ tó ṣe báyìí tó gbé tí síkùn ìyàwó rẹ̀ pé àbúfẹ́ wò báyìí ó lè rí àbí bóyá ìjọ ajẹ́ iṣẹ́ tí wọ́n kọ́ ni yẹn ló fàtà fi rí àbí ẹ̀bọ̀ tí kí la wá fẹ́ sọ pẹ̀lú pọ́nà bá ní pé òun nìkan lòun nímọ̀ nípa ẹ̀ wọ́n náà sọ ẹ́ sìn o oníjẹ́ tí wọ́n kọ́ ni náà fi nímọ̀ nípa ẹ̀ ọlọ́sìn lóun nìkan lòun nímọ̀ nípa ẹ̀ bó la fẹ́ juxtapose méjèèjì ṣé o ti takora wọn kò takora wọn o kò takora wọn o gbogbo tí scan bá lè sọ fún wa pátá naked eyes ó lè sọ fún wa àsìnkalẹ̀ gbogbo tí scan bá lè sọ fún wa pé obìnrin lọmọ yín obìnrin ló wà ní obìnrin la rí ẹ́ńjìnì ọpọlọ ọmọ èdè ènìyàn náà fi gbé kalẹ̀ so kò lè ṣiṣẹ́ jọ pọlọ wa lọ gbogbo tó ń pè ní ẹ́ńjìnì láyé yìí ẹ lọ kọ́ sílẹ̀ ẹ má dẹ̀ kàn fẹ́ ẹ́ńjìnì kan dẹ́rù bá yín gbogbo any scientific appliance kò lè ṣiṣẹ́ jù láìka ọmọ èdè ènìyàn lọ torí pé láìka ọmọ èdè ènìyàn náà fi gbé kalẹ̀ kọ̀ǹpútà níjọba ní kò ṣe ní ó ṣe ẹ máa wo at times lọ
ẹ máa náà fóònù sí mọ̀ pẹ̀lú nísìn Allahu Akbar Allahu Akbar Allahu Akbar oríṣiríṣi fóònù ó ṣẹ̀tẹ̀ síbẹ̀ ni o bí ó ṣẹ̀tẹ̀ síbẹ̀ kò ní pèrú tó túmọ̀ sí wípé àwọn la ní kó pèrú fún wa làákàyè ọmọ èdè ènìyàn náà fi gbé scanning machine kalẹ̀ tó túmọ̀ sí pé láì má lo scanning machine á rí nínú àwọn ọmọ èdè ènìyàn with naked eyes tí ó sọ fún wa pé aláyà ọkùnrin lẹ́bi tó sì dá pé bẹ́ẹ̀ ni yóò bá sí bínẹ́sì ni tẹ́wọ́ gbọ́ wẹ́ẹ́ ọkùnrin náà ni ṣé géèbù ni scanner machine lè ṣe gẹ́gẹ́ géèbù tó ti yé sìn kì í ṣe kọ̀rọ̀ ni gẹ́gẹ́ bó dídá sí pé kì í ṣe gbogbo ẹ̀ náà ló lè fi ojú rí àwọn ìyá wa níjọ̀hún àṣà àwọn ìyá àsìn o tó dá sí pé Lagos culture Lagos life new Nigeria made in China tí ó ti change ọ̀pọ̀lọpọ̀ silver wàmí kò bí o bẹ́ẹ̀ sì ni kò pọ̀ kò ṣe hàn gìgísẹ̀ rẹ̀ ni wọ́n wo èmi gbọ́njú bá dáadáa nílẹ̀ Yorùbá wọ́n á wo gìgísẹ̀ rẹ̀ ó ti lóyún mami lóyún mo lọ sí gbọ́dọ̀ tẹ́fọ́ lóyún bọ̀dá mẹkáníìkì ni ó sì lóyún náà lóòótọ́ gìgísẹ̀ rẹ̀ ni wọ́n rí bàbá ò sì ní rí lọ́rọ̀ bàbá kí ni kọ̀rọ̀ àbí kọ̀kọ̀ kọ̀rọ̀ lọ́dọ̀ ya gbangba ìyá rí fine yóò rí plainly ó ti rí báyìí àbíkọ́ ṣe báyìí ẹ wo dókítọ̀ tẹ́bá rí aláàrẹ̀ kọ́nà kó má fa rẹ̀ ṣe wá Abdullahi kí ló dé ǹjẹ́ mọ́ bó tẹ̀ ṣe ń ṣe mí ǹjẹ́ mọ́ dókítọ̀ ẹ̀filẹ̀ àtẹ̀jú ẹ̀ báyìí àṣì báyìí dókítà sọ̀rọ̀ kí ló ń ṣe àrùn àwọn yóò mú bẹ́ẹ̀rù yóò wà kó kí lóun jẹgẹjẹgẹ báyìí tá kiri ká báyìí wọ́n ní typhoid ló ní bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ́ ṣé wẹ́jú ni ṣé kọ̀kọ́ ni àbí kọ̀rọ̀ òun bóun ṣe rí yẹn ẹlòmínà lè rí tẹ̀sí dókítọ̀ tó ṣe é sìn ẹlòmínà lè rí tẹ̀sí dókítọ̀ ọmọdé ká ṣe gbọ́ sí ìṣẹ́ra wọn o kò sí téńjì máa ṣe fún wa ọpọlọ wa yóò ṣe jù bẹ́ẹ̀ lọ so scanning machine kò sí masala ń bẹ̀ tẹ́lẹ̀ wọn àti pé tó wá bèèrè pé ẹjọ́ ṣé a lè ya ẹni tó obìnrin tó lóyún ó lè ṣe scan nínú rárá o torí pé wọ́n fi mọ kọ̀rọ̀ ni kọ̀rọ̀ ó náà mọ̀ kọ̀rọ̀ kọ́ yín ṣe àbí wọ́n fi mọ kọ̀kọ̀kọ̀ òun kọ̀rọ̀ ni kọ̀rọ̀ yẹn sì ní ordinary naked eyes ó náà lè rí ṣùgbọ́n tó lọ́wọ́ máa ń sọ nínú àyà yẹn pé òun nìkan lòun nímọ̀ nípa ẹ̀ below 120 days síwájú oṣù mélòó oṣù mẹ́rin kò sí ẹ̀dá kan tọkọ àti ìyàwó bá ṣeré lálẹ́ ní tọ́lọ́ sí kádàrá kó doyún tíyàwó ń pọ̀ lẹ́yìn oṣù kan ẹ̀dá kan ò lè sọ pé nǹkan báyìí ni ọkùnrin àbóbìnrin ẹ̀dá kìíní kò wọn ò bí ẹ́ńjìnì ọ̀hún dá tí ó gbé jáde tí àgbàtà wa wà á gbóbìnrin ìyàwó yóò bí oyún oṣù kan yìí yàrá o scan tó dẹ̀ sọ pé wọ́n sọ fún yàn kí yàn lọ scan àfi lẹ́yìn ìgbà wo ni ẹ ti yé ọmọ ti wà ń bẹ̀ already ó ti ń tàyà rẹ̀ nípa wọn àná kan lọ wò ó tòun ti bẹ́ẹ̀ náà bó ṣe jẹ́ kọ̀rọ̀ tó wọ́n tún máa ń fẹ́lì nígbà míì tó nígbà míì tẹ́lẹ̀ pé lágbádá ẹni kó sápamọ́ sí ẹ̀yìn kọ̀rọ̀ àbẹ́yìn tó sá síbẹ̀ tó máa ń bẹ̀rẹ̀ pé lágbádá ńkọ́ wọn ó wà ní kọ̀rọ̀ ẹlòmí kọ̀rọ̀ yàrá kẹ́niyàn tó débẹ̀ yẹn ti sákúrò mẹ́jẹ ó fẹ́lì náà nù bó jẹ́ ṣe fẹ́lì náà scanning machine náà máa ń fẹ́lì
so eléyìí ṣe tuntun bẹ́ẹ̀ bá fẹ́ ṣe scan ó lè ṣe ó bá fẹ́ ṣe x-ray ó lè ṣe kò sábùrú ń bẹ̀ ṣùgbọ́n ẹnìkan ò ní sọ fún wa wípé oyún oṣù kan òun lè sọ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọkùnrin àbóbìnrin ni kódà oyún oṣù 8 àbóyún oṣù 9 àbóyún oṣù 10 àwọn kankan bẹ náà tó tún pa wọn tẹ́nìkan ẹ̀dá kan ò lè sọ níjọ́ ni wọ́n bí ẹ̀rí Allahu Akbar gbogbo àwọn tí tọ́mọ̀ nípa ètò ìmọ̀ bá ṣe ń bímọ àbí ìgbésí ayé ọmọ nínú oyún oṣù ojú ọ̀run náà máa ń kà tó ti bẹ́ẹ̀ náà kì í sábà gbà míì 2 weeks 2 weeks after ìgbà míì 2 weeks before ìgbà míì ẹ̀rọ mọ́ 15 months nínú ìyá rẹ̀ kódà nílẹ̀ Yorùbá tipẹ́tipẹ́ ọmọ tó máa ń pè ní ó pẹ́ nú òun lọ́mọ tó bá pẹ́ ju 9 months lọ ó pẹ́ nú ìyẹn náà ń pè bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá so kò sí gini tí Ọlọ́run ló mọ gbogbo ẹ̀ tọ̀ tó bá tẹ ọmọ yìí náà tọ̀ àgbà ìpè kò lẹ́yìn ìgbà tó ta ti padà tá a lè fojú mọ̀ a lè fi scanning machine mọ̀ tó bá tẹ wá bí náà ta ló lè sọ fún wa wọ́n á bí iye ni wọ́n ó bí kú ni Ọlọ́run kó dáàbò bò wá kí ni ó jẹ kí ni ò ní jẹ iṣẹ́ òní ó ṣe iṣẹ́ òní ò ní ṣe gbogbo àwọn akálẹ̀ yìí àwọn tó lọ sílé ìwé nínú agbá táwọn primary school táwọn secondary school tọ́jú wá pé kí ló fẹ́ dì ní gbèsè ayé rẹ̀ I want to be a doctor I want to be a lawyer I want to be a pilot àwọn ọmọ Nàìjíríà jọ̀hún náà máa ń sọ yìí nísìnyí wọ́n náà ti become I want to become a politician torí pé ìdíwọ́ wà nìyẹn ṣùgbọ́n ní jọ̀hún I want to be a pilot I want to be a doctor I want to be àwọn ṣẹ́ dáadáa mọ́ nísìnyí I want to be a teacher ó wà ń jọ̀hún nísìnyí kódà teacher kò ní sọ pé kọ́mọ òun sọ pé I want to be ló pẹ́ bí àfa náà ni ọ̀dà I want to be àfa kóró gbá lẹ́nu ẹ̀ apàdà sí ibú Ọlọ́run járe mọ́ kò sí tó fà á ju kan tí n ta fọwọ́ ara wa fa lọ so ọ̀tọ̀ ni ta lérò ọ̀tọ̀ ni tó ń ṣẹlẹ̀ n tó ń pè ní kọ̀kọ̀nu kọ̀kọ̀ òun ni kò sẹ́ni tó nímọ̀ nípa kọ̀kọ̀ àfọlọ́ọ̀bá Allah Ọlọ́run ni alimul ghaibi Ọlọ́ọ̀bá nìkan ṣoṣo lòun nímọ̀ nípa kọ̀kọ̀ wa shahada àti ntẹ́ẹ̀mọ̀ ntẹ́ẹ̀mọ̀ pàápàá rẹ̀ àmọ́ mélòó làwọn nǹkan míì tó dá sí wípé a mọ̀ àbí afẹ́ àbí àwọn orúkọ àbá ń jẹ́ rẹ̀ bẹ́ẹ̀ sì ni kò wúlò fún ni mélòó sì ni ta kórìíra bẹ́ẹ̀ sì ló sì wúlò fún ni mélòó Ọlọ́run ni kórìíra lakum Ọlọ́run ni kutiba alaykumul qitalu wa kórìíra lakum Ọlọ́run ni aṣẹ́lọ́rọ̀ ìlú ní kẹjagun wa kórìíra lakum ṣùgbọ́n ẹ̀kọ́ asa an takrahu shay'an wa khairun lakum ìgbà míì ẹ lè kọ nǹkan tó sì lóore fún yín abẹ́mọ̀ bẹ́ẹ̀ ni ọmọ èdè ènìyàn máa ń kọ nǹkan àmì ìfẹ́ ẹ má bá mi sọ kò mọ̀ kó lóore fóun Ọlọ́run ni wa asa an tuhibbu shay'an wa sharrun lakum ìgbà míì sì ni ẹ máa fẹ́ nǹkan náà ni bẹ́ẹ̀ sì ni kò mọ̀ pa burú ni Ọlọ́run ni wallahu ya'lamu Ọlọ́run bá lòun nímọ̀ wa antum la ta'lamun gbogbo yín ẹ̀ nímọ̀ so ọmọ èdè ènìyàn ń ta àròbó yí afẹ́ gangan ó lè má wúlò fún wa táàsì nímọ̀ wallahi ìgbà míì nìyí ń ta àfẹ́ ta kórìíra yóò sì wúlò fún wa á sì máa sá fún ṣùgbọ́n gbogbo ẹ̀ ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala òun nìkan lòun mọ̀ ó mọ̀ tó wúlò fún wa àti tó wúlò fún wa àwọn onímọ̀ nípa ẹ̀ tó bá dá sí pọ́mọ èdè ènìyàn bá mọ̀ tó wúlò fún ni wàláhì kò ní sóde kan láyé mọ́ tó bá yẹ pọ́mọ èdè ènìyàn bá mọ̀ tó wúlò fún ni wàláhì kò ní sábúrú kan láyé mọ́ ṣùgbọ́n àmọ́ wàláhì àmọ́ fúnra rẹ̀ náà ni yóò mọ̀ dáwó jọ gbogbo lè fẹ́ lọ àwọn náà fẹ́ try a fẹ́ lọ yankee
a fẹ́ lọ Yankee, a fẹ́ lọ sí Amẹ́ríkà, ìlú yóò dà, a vote fún change, èyí change àrígbà kò sí nǹkan kan mọ́, a fẹ́ lọ Yankee yóò àmọ́ dáwó kódà ọ̀tẹ́ gan-an àti ọ̀la pé mi gbá títí ẹ o bọ́lá kó fẹ́ sí Amẹ́ríkà máa assist ẹ akókó kalẹ̀ plane tí ó wọ̀ ó lè crash ọ̀tẹ́ ẹ̀ tí ó ràn lọ́wọ́ tó báyìí kó bá mọ̀ pé plane máa crash ní ẹ̀wọ́n kò ní lọ kò ní débẹ̀ ẹlòmíì ti rí ó ti rí ìrìn Sokoto àbí ìrìn múnadọ́rá láàrin ibẹ̀ sí ní Sokoto ó ti lọ ó ti taste ó kúrò lẹ́kọ̀ọ́ ó lọ Ìbàdàn ó kúrò Ìbàdàn ó lọ Ọ̀yọ́ ó lọ Ìlọrin ó tún ní kíní kan Kwara Ọ̀ṣun pé ẹ bó ṣe rìn 360 degree àbí náà ti pé ẹlòmí àṣà padà sí Lagos State àbá kílẹ̀ ṣe ó ti padà pè mí náà ní pé kí n máa bọ̀ wá sẹ́kọ̀ọ́ ìpínṣẹ́ kan yọ ń bẹ̀ ní Ọlọ́run àgbàdo rẹ̀ ó jọ kọ́ rìn lọ bí orí tán sangi fúdá sí pé gbogbo ẹ̀ kìí ṣe gbogbo wa ní ìwé tá a bá kà ní ó wúlò fún bẹ́ẹ̀ sì ni gbogbo wa tá a kọ́ṣẹ́ kọ́ ní iṣẹ́ tá a kọ́ ní wúlò fún àkídà mùsùlùmí nìyẹn ó lè kàwé ẹlòmíì kàwé ó ka ìwé dé nọ́mbà ed bí tí wọ́n kàwé dé níbo náà kàwé dé bá ti di pé ní Nigeria of today nkesi wọ́n gba ìpín èèyàn máa diversify feed èèyàn ni tó bá rí di economics ó gba first degree bẹ́ẹ̀ tó lọ rí di law second degree tó lọ rí di kìnìkan torí pé tó bá sọ pé ìwọ ni kìnìkan accounting lórí accounting ni first degree second degree third degree ló fi gba gbogbo ló fi gba doctor kò jẹ mọ́ Nàìjíríà mọ́ kò jẹ mọ́ ṣùgbọ́n tó bá ní degree mẹ́ta ẹnìkan ní degree mẹ́ta lórí kọ́ọ̀sì kan lórí fídì kan accounting náà ni first second third doctor kìnìkan in economics kò jẹ mọ́ gbàtà nǹkan rẹ̀ ká gbọ́ o kò jẹ mọ́ degree mẹ́ta fídì mẹ́ta ìyẹn ló bí Lagos State School of kìnìkan tó wà lọ́nà kìnì no school of wọ́n ṣe dá yẹn lẹ́bi ká mọ níta ti kó sí wọ́n first degree economics second degree Islamic studies third degree law bẹ́lẹ̀ yóò jẹ́ tó bá àpẹẹrẹ nìyẹn pé wàá tàn kọ́ṣẹ́ náà wọ́n tó kẹ́ plumbing mọ́dù lórí ẹ̀ o tún lọ gba second degree ẹ níbi tailoring ìdíyèsí tún lọ gba níbi kíni carpentry ìdíyèsí ọlọ́run ló mẹ́ni tí ó lówó ní gbogbo wa wàláì ọlọ́run ló mẹ́ni tí ó lówó àìmọye lecturer tí ó lówó àìmọye kọ́ ọtí ẹ̀ pọ̀ àwọn ló pọ̀ jù bẹ́ẹ̀ la àìmọye jẹ́ pé tẹ bá ní kó kọ́ ó kò mọ́ ọkọ ṣùgbọ́n tó ń control Allahu Akbar kákàwé kò ní ká lówó ká kọ́ṣẹ́ ìyóò sọpá dolòṣì gbogbo wa kí là wá káàkiri gbogbo aláti ẹ̀ ń kọ́ṣẹ́ àwọn tó ń lọ iléèwé náà wọ́n ń kọ́ṣẹ́ ní economics ó lọ kọ́ṣẹ́ ní oúnjẹ kó lọ kọ́ ní K2 by 12 ó gba unilag lọ kò sí láì fi ń bẹ́ oúnjẹ kó lọ kọ́ ní lọ́dọ̀ carpentry ó gba yabatech lọ kò sí láì fi ń bẹ́ oúnjẹ kó wá kọ́ lọ́dọ̀ àwọn electrician nílé ó gba technical school lọ kò sí láì fi ń bẹ́ òun náà lọ kọ́ṣẹ́ ní gbogbo wa náà kí là ń wá owó ni ọlọ́run ló wá mọ̀ tó wúlò fún ni wàláì ló dá sí pé mùsùlùmí ìgbàgbọ́ wa nìyí ń tá a mọ̀ pàápàá rẹ̀ àmọ́ ń tá a mọ̀ ń tí a mọ̀ àmọ́ bóyá wúlò fún wa ń tá a mọ̀ àmọ́ bóyá kò wúlò fún wa ń tá a wákàtí náà ní ń tá a fẹ́ jẹ ntí kọlọ́ba Allah subhanahu wa ta'ala kó gbàdọ̀ ní kálukú wa insha Allah àtúntò tẹ̀síwájú. وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم والسلام عليكم ورحمة الله. Now numbers 1 2 3 4 5 6 7 8 9. Now number 1. Ẹ̀sìn nínú ọ̀dọ́ pamọ́ àbẹ́rẹ́ tó jẹ́ tọ́.
Nam gbogbo àwọn kan wọ̀nyí à ń dára wa láàmú ni ìyọlẹ́sì ló bí fún wa bíbí àtàwọlíd ìmọ̀ gbẹ̀bí kìí ṣe àdámọ́ kéèyàn bímọ wọ́ọ́rọ́ kó dámọ bí fún rẹ̀ àdámọ́ ni ìdágbọ́ yìí dáadáa obìnrin fẹ́ bímọ àdámọ́ ni yóò bí tó ti yé náà kágbẹ̀bí àtàwọlíd náà ń pè bẹ́ẹ̀ kágbẹ̀bí kìí ṣe iṣẹ́ àdámọ́ ọ̀nà wá nǹkan jẹ ni kò dẹ̀ sí tó fàájú yìí pé obìnrin tó fẹ́ bímọ gangan fún rẹ̀ ní làákàyè ní ìrísí wọ́n máa ń gbẹ̀bí ni wọ́n yé dánmọ́ bí ẹ̀rù ti bá ọ̀rẹ́dì bá a ṣe ń bímọ bẹ́ẹ̀ náà ṣe ń bímọ bákan náà ní méjèèjì kò sí yàtọ̀ àní mo wo fídíò kan jẹ́ kan mi kárí mi sì rí nínú fídíò rí ṣùgbọ́n mo wọ́njọ́ náà bí ẹlífàǹtì ṣe máa ń bí ẹlífàǹtì ẹ̀rù bà mí obìnrin gbọ́dọ̀ bímọ bẹ́ẹ̀ o wọn ní bímọ mọ́ àwọn ní bímọ mọ́ ẹ̀mọ́ ẹlífàǹtì bóyá tó kó wá jáde nídìí ẹlífàǹtì èdè tó jáde ó fẹ́ tó dúrọ́mù tó máa jáde báyìí fó ló fò jáde ó wá fi kíní trunk yẹn kíní mú ẹ̀gúngún yẹn ó fi ń gbá báyìí ó fi ń gbá ọmọ yẹn ó fi ń kíkì ẹ̀ ó fi ń kíkì ẹ̀ bígbà tí ìyá tó máa ń gbẹ̀bí máa ní ẹ máa ń jáde kan náà ẹ̀kọ́ àwọn máa ń jáde díẹ̀ ni òun ń kíkì ẹ̀ òun ń pọ́ǹchì ẹ̀ òun gbogbo báyìí ni lónà bá dìde Allahu Akbar bí tí wọ́n ṣe le tó ẹnìkan kì í gbẹ̀bí wọn tó ti yé bó ṣe le tó táwọn ẹran lè ju tèèyàn lọ pé tó ti bẹ́ẹ̀ náà ẹnìkan kì í gbẹ̀bí wọn so now a sì rápẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ní Al-Qur'an àwọn èèyàn tí wọ́n bímọ láì gbẹ̀bí ìyá wa Maryam tó bí Isa alayhi salatu wa salam ẹni kò gbẹ̀bí ẹ̀ kódà ẹni kò rábẹ̀rì ẹni kò rí abẹ́ arábìnrin yìí rí tó fi bẹ́ẹ̀ Ànábì wa Isa alayhi salatu wa salam igi dèbí dùn bí ó máa dàbí igi ọ̀pọ̀lọ̀kẹ́tẹ̀ báyìí ni yóò dì mú gbà tó fẹ́ bí ó bẹ̀rẹ̀ sí ní migi igi sì mí tó fi bímọ ó jáde àbí òbí bẹ́ẹ̀ làwọn afá ti mú wá bẹ̀rẹ̀ pé ìbímọ àdámọ́ ni tọ̀bíì ni is natural ṣùgbọ́n láyé tá a wà yìí àti kọ́lẹ̀ àti dọ̀lẹ̀ látara ntànká ntànwó ntànrí ntàngbọ́ àti bẹ́ẹ̀ àti ntànjẹ báyìí pé obìnrin ò lè dọmọ bímọ àfi ọ̀dọ̀ midwife ẹni tó gbẹ̀bí rẹ̀ tiẹ̀ yẹn bí dásí pé ẹni tó lọ́n bá sì ń kẹ́ nínú àwọn obìnrin tó sì máa ń dọmọ bí bùkọ̀ sára sí ntí àwọn Áfíríkà jẹ́ ìṣìdá díẹ̀ níbo mi nílùú èbó obìnrin wọn lè gbìn níbo wọn ó jáde wọn máa ń la wọn máa operate wọn ni lọ́wọ́ wọn fi pọ̀ wọn máa operate wọn ni ó fi gbọ́mọ jáde ntí yẹ so ní ṣókí báwo lọmọ ó ṣe wá jáde kò sọ́wọ́n tó ọmọ ilé gba jáde ntí àìnímọ̀ nípa bọ́lọ́run ṣe ń dá ẹ̀dá
òun ló fà á táwọn Yorùbá fi kó sí nǹkan tí wọ́n kó sí. ọmọ tó bá ṣe báyìí kíní kan ni wọ́n fún lórúkọ, èyí tó bá ṣe báyìí wọ́n fún lórúkọ, èyí tó bá ṣe kíní kan báyìí kò sí lórúkọ. èyí ni wọ́n ń pè ní orúkọ àmútọ̀run wá. wọ́n náà tó bá fi lè bímọ méjì nínú oyún kan wọ́n pọ̀ wọ́n ní kíni ìbejì. èyí tó kọ́ jáde táyé torí kò lọ́kọ́ tán ayé wò, ìkejì kẹ́hìndé torí òun ló wá lẹ́yìn ẹ̀. ṣé máa ń bí pọ̀ tẹ́lẹ̀ ni? ó yẹ bí pọ̀. ètò bá wá ní kẹta wá pè ní kíni tó bá àwọn àbò ìdòwú ni. ètò bá wá ní kẹrin ńkọ́, ìkarùn ńkọ́, no ó wà ìdògbé. ṣùgbọ́n ìdògbé ìkẹfà ńkọ́ ìdọ̀họ́ ìdọ̀họ́. but nísìn ìdògbé ìdọ̀họ́ kò sí mọ́ because as he advance nítorí wà nísìn táyé kẹ́hìndé ìdòwú alaba mẹ́rin náà ni. ìdògbé ìdọ̀họ́ kò sí mọ́ tó ti yé. àwọn náà ti ń jẹun sókè alhamdulillah ó padà jẹun síbi tó dáa. so ẹ̀sìn Islam ò ní kankan pẹ̀lú àwọn kan wọ̀nyí lókùngbà tá a bá ti nígbàgbọ́ kan lórí ẹ̀. bí ẹ̀ bá bímọ tó pe ó bí ìbejì táyé kẹ́hìndé kò sí kankan, ìdòwú ìdògbé ìdọ̀họ́ kò sí kankan ní Islam. a lè bímọ ká sọ ní ìdọ̀họ́ kí ló dé? torí pé òun ni ẹlẹ́kẹfà, òun ni ìkẹrin ìbejì tó ti yé, òun ni ìkẹrin ìbejì. kò sí láì fi mẹ́ ó lọ bẹ́ẹ̀ àbí ó lọ tó ti sìn tẹ́gbẹ́rì sìn yẹn ni ó kò sí láì fi next Islam. lùgbà tá a bá ti ṣe nǹkan kan mí tó takò ẹ̀sìn níbẹ̀ tó ti yé. so tọmọ bá wá bákan ó mọ ẹsẹ̀ lọ́kọ́ wá ni, ọwọ́ lọ́kọ́ wá, kíníkan lọ́kọ́ wá ni, kíníkan lọ́kọ́ wá ni. ilẹ̀ Yorùbá òun nìyẹn. then ẹnìkan ò lè halẹ̀ mọ́yàn kó sọ fún yẹn pé èèyàn ò lè bímọ. irọ́ nìyẹn ǹtẹ́ sìn. ká bímọ àdámọ́ ni tó ti ká bímọ àdámọ́ ni. ó dàda sí pé ó nira púpọ̀ ǹtẹ́ obìnrin tó ń gbẹ̀bí midwife kò assist, kò sí tó lè ṣe láti lè fi assist obìnrin tó fẹ́ bímọ. kò sí, kò lè dínkù. bẹ́ẹ̀ ṣe bí náà ló ṣe bí pé ó perfect gan kí ló lè fẹ́ ṣe? yóò bí náà ni, yóò pariwo náà ni, yóò fẹ̀fún náà ni, yóò kígbe náà ni. kò sí pé ó kàn bí gbà tí yàn yà gbẹ bẹ́ẹ̀ kọ́ kò sí ó kàn bí wọ́ọ́rọ́ kẹ̀. kò sí tó jọ pa ọ̀dọ̀ àmọ́ ẹni mọ̀ bímọ sí tó bá ti bímọ síbẹ̀ máa bímọ wọ́ọ́rọ́. irọ́ o ìbímọ bákan náà ni. kò sí ìtì tó rọrùn bẹ́ẹ̀, gbogbo ẹ̀ ló nira. kọ́lọ̀ kó mọ́ fara ni wa ntẹ́sìn. bàtà ìyá wa Mariam tó fẹ́ bí Isa ó di igi tó túmọ̀ sí pé tóbi bá fẹ́ bímọ ó lè kan irin yìí. tó fẹ́ bímọ ó lè kan torí pé Allah akbar àwọn ọkùnrin a lè gbọ́lé iye náà. àwọn ìyá wa sọ́wọ́n lẹ́yìn wọ́n gbọ́ yé dáadáa. ọlọ́wọ́ mọ̀ ṣe rọrùn tuti. so alágbo tó bá ní ká lè bímọ irọ́ ló pa o, irọ́ ló pa ntẹ́sìn. irọ́ kú ni. ti àwọn àgbo kan bẹ tíyẹn lè lò tó dá sí pé ó tún lè látara tíyẹn jẹ ìrọ̀rùn lè wáyé. ti àwọn oògùn kan wà tíyẹn lè lò látara rẹ̀ ṣùgbọ́n ìnira yẹn kò sí kó mọ̀ sí ń bẹ̀. lára tí ìyá fi lẹ́tọ̀ọ́ láti gba ẹ̀tọ́ mẹ́ta síwájú kí bàbá tó gbẹ́yọ̀ kan nìyẹn. ìbímọ yẹn jẹ́ kan. ẹ̀wẹ̀sìn ìsìlámù kakún. tó bá ní 14 naira tó fẹ́ pín láàrin bàbá rẹ̀ àti ìyá rẹ̀ 30 naira, bàbá rẹ̀ 10 naira. ṣàgbọ́ bá ṣe nìyẹn. torí pé ìyá ó ranjú lẹ́yìn oyún, ó tún ranjú lẹ́yìn ẹ̀, ó tún tọ́ wa. bàbá ò lè ṣèkan ní mẹ́tẹ̀ẹ̀ta yìí. bàbá ò lè fún wa lọ́yàn bó ṣe lè kí bàbá kó ní gẹ̀ẹ́tò. ọ̀rẹ́ ìyàwó ọ̀rẹ́ dákun ní àṣìṣe lọ́dún yìí, àṣìṣe ọmọ ogun ò ní lanu, bó sì lanu kò ní mú, bó sì mú sí nìkan kò ní jáde mẹ́. so kò sí kẹtọ́ lè ṣe sí wọn. bẹ́ẹ̀ ni wọn ò lè àṣìṣe pé jẹ́ńbẹ́ lóyún àbí jẹ́ńbẹ́ bí my love jẹ́ńbẹ́ bí ò sí mbẹ́. kódà báyìí gan ni ó ṣe gbàdúrà lọ bímọ. lórí àti pé ẹ̀tọ́ àwọn ìyá wa wọn agbọ́dọ̀ pàtàkì wọn gán kódà kó jẹ́ kèfèrí. lọ́lọ́wọ́ bó fi ẹ̀tọ́ tá fún ìyá kò fi ọ̀rọ̀ ẹ̀sìn pín.
ìyá mi mo yé tiẹ̀ gan kí ló dé kírísítẹ́nì ni ẹni ẹ fẹ́ sori búlọ́dọ̀ Ọlọ́run bá nìyẹn kírísítẹ́nì ni ó sì bí ọ ó bí wọ́n tó jẹ́ mùsùlùmí ní tó wà láàrin wọn àti ìyá rẹ̀ kò ṣe ọ̀rẹ́ Islam ọ̀rọ̀ bíbí ọ̀rọ̀ oyún ọ̀rọ̀ bíbí ọ̀rọ̀ títọ́ ni ló gbàjẹ́ pé òun ló bá bí ọ òun ló lóyún rẹ̀ tó bí ọ tó sì tó ẹ ìyá rẹ̀ nìyẹn kódà bí òótọ́ yàn tó bá ti lè bíyàn ìyéyàn ni ìyẹn ó ṣe ẹ̀tọ́ fún now number 2. ó ń ṣe súnà ẹni tó ń ṣe súnà tó bèrè fọwọ́ sí báwo ló yẹ ṣe súnà tó ń ṣe táwọn òbí ò fọwọ́ sí ṣé súnà tọ̀ràn yàn àbí súnà ti dájọ́ tábà sọ pé súnà ẹ̀sìn Islam gan fún rẹ̀ súnà ni àbí kírísítẹ́nì bídíà ni ti ẹ̀sìn báyìí pé nísìnyí bóyá kó irú ṣòkòtò àbí àwòrán yẹn ni ó gbọ́dọ̀ fọwọ́ sí yẹn ẹbí ò bá fọwọ́ sí ìyẹn kan ó gbọ́dọ̀ fọwọ́ sí ọ̀rọ̀ yẹn nìyẹn súnà póríṣiríṣi súnà ọ̀ràn yẹn ń bẹ súnà tí èso ọ̀ràn yẹn ń bẹ bàbá rẹ ní Àjàdí èmi ò mọ bí tó ti rélé yìí o tó bá ti fẹ́ ṣàlàlà ọmọ fẹ́ ru pákó mọ́ bá mi máa súnà ó fẹ́ kí káàná filẹ̀ pákó kì í ṣe ọ̀ràn yẹn ṣùgbọ́n ṣòkòtò ara wọ́n gbọ́dọ̀ fọwọ́ sí tòun ló wá mọ bí ó ṣe bá yí àbí irùngbọ̀n kó lọ fa kó má dà wọn lóhùn ó ló mọ bí ó ṣe bá yí súnà ọ̀ràn yẹn ní irùngbọ̀n ṣòkòtò tó ti yé ó wá kù fún ẹ ọmọ bí ó ṣe wá bá súnà yẹn yí ti yé náà so dandan kọ́ ni pé kí wọ́n fọwọ́ sí ká tó ṣe kódà kí wọ́n kẹ́yìn sí àwọn ò ní dáhùn gbèsè sí so ìfọwọ́ sí wọn àwọn ò fi gba aládá lọ́dọ̀ Ọlọ́run bá ní ìkẹyìn sí wọn kò ní kọ díẹ̀ àwọn akáwà má ṣe. Number 3. Naam. Àwọn táwọn sọ pé mẹ́ta lọ́kàn Naam. wọ́n fẹ́ lọ sí lórí Kùránì wọ́n á ní ọlọ́lọ́mọ wọn sọ Kùránì ẹgbẹ́ ilẹ̀ tẹ̀síláàtì àwa ọlọ́run nígbàgbọ́ náà ń jẹ́ ọ̀kan ni wọ́n àtàwọn tó máa lo àwa ọlọ́run ilẹ̀ tẹ̀síláàtì ẹgbẹ́ náírà ẹ̀rọ̀kan ẹlẹ́kẹ̀ẹ́ òní ní ṣùgbọ́n ọ̀rọ̀ lọ́kọ̀. Ẹja mẹ́yọ̀ kan torí táìmù olùfẹ́ múnú méjèèjì ní kọ́ọ̀pù káfíń yẹn lẹ̀ ẹ ti mọ̀ yẹn tẹ́lẹ̀ àbí ó kéré sí náà. Naam. 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 Bulmọ̀. Naam. Àwọn kúnlá yà fún ààrẹ bí ọ̀rọ̀ ló ká lo ìjẹ̀lúwà pẹ̀lú náà wọ́n pé ilá mọ́tò ara mi á tí ó wà nínú pé ẹ̀kọ́ pé níbi níbi ìwọ ni ilá mọ́tò ara mi á àti kí ni mú sọ́ábà ìyàwó sọ́ábà kan tí kò ní jù wá. Allah akbar ọ̀rọ̀ bójú náà béèrè ìbòjú kóbìnrin ló niqab kó bójú ǹjẹ́ ọ̀ranyàn àbí kìí ṣe ọ̀ranyàn. Masala yìí nínú àwọn almasailu alkhilafiyya ni masala khilafiyya òun ni issue tó dá sí pé ẹnu kòkò lórí ẹ̀ tó ti yé tó dẹ̀ ti pẹ́ irú sọ̀láàtì ní sí ẹnu wákàtí márùn-ún ẹnu kò tó ti yé niqab ẹnu òkò àwọn kan ní wájib àwọn kan ní sunna ẹni tó bá sọ yìí pé gbọ́dọ̀ yẹ pé ẹni gbogbo wọn kò lórí pé súnà ni ṣàgbọ́yé ṣùgbọ́n ẹni wọn kò wí pé ṣé wájìbù ni àbí kì í ṣe wájìbù. àwọn alẹ́ni yìí sọ yìí pé ká mú sàábì kan wá tí kò bójú tíyàwó rẹ̀ bójú yíyan kì í ṣe kínní. ìbéèrè yẹn lẹ́nu yẹn béèrè yẹn ó tọ́ka lórí pé ẹni yẹn gẹ́gẹ́ fún rẹ̀ ní tó ń béèrè gan kò gbọ́yé torí wípé
àwọn àfọ́ ò ní yàpọ̀ ẹnu lórí wípé súnnà ni ó wà nínú ẹ̀sìn Islam tó gbé súnnà ni ṣùgbọ́n wọ́n ní yàpọ̀ ẹnu lórí pé ǹjẹ́ ọ̀ranyàn ni tó ti yé sí tábà sọ pé nǹkan súnnà kò túmọ̀ sí pé àwọn èèyàn kì í ṣe náà tá a bá ní sàábì kan sàábì yẹtù sàábì lóbìnrin kan mú wá wípé kò bójú kò túmọ̀ sí pé gbogbo àwọn sàábì gbà yìí pé ọ̀ranyàn ni ṣe ẹ kóòdù kìíní ìfa súnà yẹn máa ń ṣe ni nam tá a bá ní sàábì kankan mú wá wípé ó ṣíjúlẹ̀ àbí pé gbogbo wọn bójú gbogbo wọn lè ṣe súnà bí wọn lè ṣe súnà ni wọn lè ṣe tó ti yé sìn àwọn náà bá bí pé kó fún wa ní sàábì kan tó ti yé sìn kó fún wa ní sàábì kan tó sọ wípé ìbòjú jésì àbí kó ka sàábì fún wa kó ka sàábì mẹ́wàá fún wa tó gbà pé ìbòjú ọ̀ranyàn ni Abakiri níyàwó ṣíyàwó ẹgbẹ́ ọ̀ranyàn ni àníyàwó ìbòjú kí ni gbogbo ẹni tó ń bójú gbà pé ọ̀ranyàn ni o tó ti yé sìn yàní pé ó gbà pé ó dáa nínú ẹ̀sìn kíyàn ṣe àmọ́ kìí ṣe ọ̀ranyàn tó máa ní kíyàn wá mú sàábì lóbìnrin kan wá tó dá sí pé tí kò bójú ìyẹn ò kí ń ṣọ̀rọ̀ ìyẹn kọ́ ni tá à ń fà tó ti yé sí ní tá à ń fà ní wípé aláwọn tó ń bójú láwọn sàábì gangan ṣọ́gbà ìpọ́ ọ̀ranyàn ni àbí súnà ní tá à ń fà gangan nìyẹn so question gangan ò tí yà arrive níbi tẹ́ni yẹn ń béèrè so àwọn tó máa sábà máa jùrù bèbè báyìí kalẹ̀ ọ̀nà tó gbà yẹ pé ọ̀ranyàn ni kì í ṣe gbogbo ẹni tó yan náfìlà tó ń yan rákàtà ní fàájì gbà pé ọ̀ranyàn ni gbogbo ọkọ àwọn afáàní àpẹ lórí àwọn mi lórí àwọn mi ní súnà ni díẹ̀sì so ní táwọn sọ ni pé ṣọ́rọ̀ yàrá bí kì í ṣọ́rọ̀ ẹnu afáàkọ́ pé ẹnu ọkọ̀ pé súnà ni ká ṣe afáàkùn sọ pé kí ẹ máa ṣe ó dáa ju kí ẹ máa ṣe lọ bẹ́ẹ̀ tó ti bẹ́ẹ̀ ẹnu wọn ò kò lórí wípé ọ̀ranyàn náà àbí kì í ṣe ọ̀ranyàn ti so ní ṣókí kẹ́ni àwọn sọ pé sàábẹ̀wò ni ò bójú sàábẹ̀wò ni ò bójú báwo ó dá gbogbo àwọn sàábẹ̀ ló bójú tí ó túmọ̀ sí pé gbogbo àwọn sàábẹ̀ gbà pé ọ̀ranyàn ni gbọ́kọ́ tó bá sọ pé gbogbo àwọn sàábẹ̀ gbà pé ọ̀ranyàn ni kó mẹ́rin wá kò sí nílé mẹ́rin wá mọ́sálà yẹn ò rojú rárá now number 4. Òun fẹ́ sísá àbó fẹ́ sísá ok agbèrò ok kí wá ní káwá ṣe báyìí nísìnyí tí bàbá wa sọ pé ara o ìwọ ọmọ mi ẹni tó mú wáyìí tó ló fẹ́ fẹ́ yìí mi ìfọwọ́ sí ọ̀nà méjì ni alákọ̀ọ́ tó yẹ pé tó fà tó fi lóò fọwọ́ sí intẹ́sìn fìrin lẹ̀ ni wípé ká má ṣe mú àtìyàn mú wá ó dà mú gbó ó dà mutí ó dà bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ fọwọ́ sí ṣùgbọ́n tó yẹ pé nítorí ẹni yẹn ń ṣe intẹ́sìn fọwọ́ sí bàbá yẹn wá lóun ò fẹ́ ó wá kù sọ́wọ́ sísítà tó ti ó lè take bàbá yẹn lọ sí sharia court kó lọ complain sharia court Nàìjíríà ọmọ advice ni wọ́n pààyàn láṣẹ wọn ò ní authority láti lè fi àjẹ pé kí ló jẹ́ mi gbọ́dọ̀ torí pé mo ní kó tẹ̀ kó wá tẹ̀ èmi sì fẹ́ kó mọ yóò mọ tẹ̀ náà ni ya ẹ lọ fẹ́ra yín kò sí yẹn Nàìjíríà o àfà kò sí yẹn Nàìjíríà yẹn máa dán yẹn o yóò bára ẹ ní kirikiri torí pé wọ́n á múyàn fún kidnapping wọ́n kàn fún sharia court ní kíní láti lè just amicably concept ẹ̀ ní tùbínùbínì so agbèrò oníbàyàn lọ sí sharia court tó máa sáfẹ̀ níwèé gan wá lóun lọ́nà kò sí náà lè ṣe fún tó ti yé so ndé mi á fún obìnrin ní advice ni pé kó try ní gbogbo ọ̀nà láti lè persuade bàbá ẹ̀ kọ́ lè gbọ́
ẹni ìkejì òní wípé kó àwọn èèyàn nínú fámìlì tó ti yé àwọn èèyàn nínú fámìlì kó gbé wọn dìde sí bàbá ẹ̀ tó ti yé àwọn èèyàn nínú fámìlì kó gbé wọn kódà tó bá rí kan nínú bàbá ẹ̀ àbí ẹ̀gbọ́n bàbá ẹ̀ rí kan tó bá rí wọn convince débi wípé ṣé Àjàní ló má wọ̀ rí ẹ̀yẹ́ mọ̀ bọ̀ ẹ̀mẹ́jì mo sọ ó lọ bẹ́ẹ̀ tó ti ìyẹn mọ́ gba ẹ̀tọ́ bàbá nígbà míì ṣẹ̀ríà court lè ṣe but ìjọba Nàìjíríà ò fún ṣẹ̀ríà court but bàbá gangan lè bàbá lè ṣe kódà kí bàbá gangan má yọnu sí torí pé òfin intẹ́ni yẹn dúró tì kì í ṣe ń tọ́lọ́wọ́ bá tó fẹ́ kó dúró tì tó bàbá yẹn lè gbà kíni ẹ̀ lọ́wọ́ ẹ̀ tó ti yé but tó bá ti kó bá ti máa wá bí wàhálà kí brother kó bá tiẹ̀ lọ tó ti yé sìn kó mọ lọ kí sísá kó mọ rán àrùn bàbá rẹ̀ títí tí yóò gbófin níyànjú tó ti yé náà lọ́dọ̀ àwọn obìnrin ṣé bèrè wà nọ́mbà kí ni yẹn nọ́mbà 6 náà nọ́mbà 5 ó yá 30 time ó fi 3 minutes tap then gbé náà ara lé ni o náà. Àti mara wa bó lẹ ṣe mara wa ṣé mi no ẹnìkan tó bí ní ó bí àtọkùnrin kan mọ́ra wọn no ṣé bàbá obìnrin yẹn mọ̀ pé wọ́n mọ́ra wọn sàdáàkì kan ló kàn sàdáàkì kẹ́ ẹ́ onada shinani okay shinani sadaki mo mọ ìbúwọ̀ ti gbọ́ yé ìwọ dákẹ́ tó wà ti gbọ́ yé ní tó ṣẹlẹ̀ lélẹ̀ tíyàn bá róbìn tó fẹ́fẹ́ salamu alaikum sister Shakiro mo fẹ́fẹ́ bọ́dá sikuru láì mi ti tán oyi tán salamu alaikum sister Rukoya mo fẹ́ ọ ẹ̀dá ok brother Nurudeen mo ti gbọ́ yẹn kò fún wa láǹfààní ká máa jọ bára wa sọ̀rọ̀ ká máa chat until tàbá lọ bá bàbẹ́ jason tàbá máa chat pẹ̀lú ẹ̀ kó dá sí pé à ń chat lórí nǹkan tó máa mú tó máa tọ́ wa sọ́nà ibi ká máa lọ bá bàbẹ́ yìí pé bàbá ṣá lágbájá o èmi ni mo fẹ́ fẹ́ ọmọ yín o adé ìmọ̀yàn méjì dání tó bá láwọn ti yọ̀ǹda fún wa àti dọ́kọ àti ìyàwó nìyẹn lẹ́yìn ẹni sàdáàkì tó jẹ́ sìn tó bá ti yọ̀ǹda yẹn fún wa kódà tá a bá ti fún ní sàdáàkì ó ti dìyàwó wa a lè ṣeré ó lè lóyún fọ́lẹ̀ ìbímọ fún wa ṣùgbọ́n tẹ́lẹ̀ yóò bá wáyé bàbá ò yọ̀ǹda fún wa bàbá ò mọ̀ rárá pé nǹkan ṣẹlẹ̀ à ń ṣe boyfriend girlfriend ń jẹ́ sìn yálà wa fún lówó àbá àti ẹ̀ fún ó wá lọ lóyún oyún ṣìnà nìyẹn tó ti yé oyún ṣìnà nìyẹn náà tí ọmọ yẹn àwọn akọ́la ní obìnrin yẹn ló ní ọmọ yẹn ò ní bàbá láyé ọmọ òrukàn ni náà last person now why is that now irú yẹn à ní gbé lọ àgbọ̀dọ̀ gbé lọ àgbọ̀dọ̀ gbé wọn lọ àgbọ̀dọ̀ gbé wọn lọ. Naam. D'accord.
ó ti di kèfèrí ọkọ ẹ ti ń fà síbẹ̀ ó ti di kèfèrí nìyẹn yẹn lọ nípìnlẹ̀ kò di kèfèrí létà tọkọ ẹ ti ń fà síbẹ̀ ó ti di kèfèrí ndéṣin but kèfèrí títí ẹ murtadu ni kìí ṣe christian murtadu apostate ni wọn pe irú èèyàn bẹ́ẹ̀ ṣé wọ́n ló ṣẹlẹ̀ sí ni ọlọ́kàn yẹn fa ó mọ dágbé lọ́kàn ni. وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. سبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت وأستغفرك وأتوب إليك.